ṣọmọlẹ̀ níṣẹ́. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Dá gbogbo ògo sọ́dọ̀ bàbá yẹn, ọba tó ṣèlérí tó mú ṣe. Ó ní wọ́n mọ pa àwa àyànfẹ́ rẹ̀ mọ́ nínú lílọ bíbọ̀. Ó ní wọ́n mọ fẹ́ ṣe wa lé ọ̀nà, òun ó sì mọ kọ́ wa lójú ọ̀nà tó yẹ ká rìn. Ó ní wọ́n mọ tàn mọ́lẹ̀ sí ipa àti ọ̀nà wa, á sì rí pé ó ṣiṣẹ́. Ó ní ìgbà gbogbo wọ́n mọ mú wa rí ọjọ́ tuntun, ògo tuntun, ó ṣiṣẹ́. Òní tún ní ọjọ́ kìíní oṣù kẹwàá, agbára Ọlọ́run ni kì í ṣe ti ènìyàn. Gbóhùn sókè porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún gbogbo ìlérí àti májẹ̀mú rẹ, ìtòmúṣẹ́nu ayé mi tí ọ̀kọ̀ọ̀kọ̀ yẹ nínú àdúrà rẹ náà. Ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ bàbá. Mo sọ wípé ṣe èmi yàn ìwọ ní májẹ̀mú ayọ̀ fún gbogbo ìlérí àti májẹ̀mú rẹ nínú ayé mi, èyí tí wọ́n kàn yẹ kankan nínú rẹ, èyí tí wọ́n mú ṣe nípa dídáàbòbò mi ní gbogbo rẹ àjò mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, nípa pípa mímọ́ ní gbogbo rẹ àjò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ, àìláàárọ̀ lálẹ́ lọ́sàn-án lálẹ́ lọ́gàn ojú òru, nígbà tí mo sùn àyígbà tí mo ṣe yájú rẹ tí mo ṣe ìwọ náà ló ń jáàbò mi, ìwọ ló ń ṣagbára mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Ìwọ fẹsẹ̀ mi lé ọ̀nà, ìwọ kọ́ mi, ìwọ sì tọ́ mi ní ojú ọ̀nà tó ta tó ilẹ̀ fúláàtì mọ́ rẹ. Bẹ́ẹ̀ ni ìwọ ń tàn mọ́lẹ̀ sí gbogbo ọ̀nà mi, àtàrà àtọ̀sán àtàlẹ́ àní èmi òfìgbà kan mo ti ń jọ́ kankan, nítorí pé ìwọ jẹ́ ìmọ́lẹ̀ fún gbogbo agbára rẹ. Olúwa ọmọ ṣe o, mo dúpẹ́ owó Ọlọ́run ayérayé, nítorí pé àyè gẹ́gẹ́ bí ìlérí àti májẹ̀mú rẹ, ìwọ gbogbo ti ṣe ìlérí àti májẹ̀mú àti mo ṣe ní ayé mi. Ó jẹ́ kí ibi kan búburú kan kó dé bá mi, nítorí pé o sọ pé búburú kan kí o sọ pé àǹfààní kan kì yóò sún mọ́ ilé mi àti ibi àti ìṣẹ́gun. Ó jẹ́ ká wà ní àtàlàfíà, pàápàá jùlọ ọwọ́ agbára rẹ àní ó tó fi lànà fún wa láti lè jáde nínú oṣù kẹsàn-án àti láti wọ inú oṣù kẹwàá. Bó ti wù kí agbárúgbárúgbó mi àníkẹ́ ọ̀pọ̀ tó àìlójú ọ̀nà àìlájọ́ bòdì láti bọ́ kó láti ní oṣù kẹsàn-án bọ́ sínú oṣù kẹwàá, ṣùgbọ́n ìwọ fún agbára àti tóbi rẹ hàn. Ìwọ lánàá fẹ́ni kankan wa nípa agbára àti àṣẹ rẹ àìláti jáde ní oṣù kẹsàn-án bọ́ sínú oṣù kẹwàá ní àtàfà. Ògo ní forúkọ rẹ, ògo ní forúkọ rẹ bàbá yẹn mọ́ ẹ̀fọ́ agbára àti tòfin mẹ́ni kankan jáde kó lẹ́nu bòdì àní òye oṣù kẹsàn-án bọ́ sínú àní ògbóye oṣù kẹwàá láti mọ̀ tẹ́wà síwájú pẹ̀lú agbára rẹ láti mú àṣírí nínú oṣù kẹwàá. Olúwa ọmọ ṣe o, ògo ní forúkọ rẹ, ìyìn forúkọ ní gbogbo ọ̀nà jáde rẹ mọ̀ yọ fún orí ayọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ ṣíṣe láti àkókò ìlọ ní ọ̀tún láti mọ̀ mú kí ayé wa kó tó mọ̀ fọ̀ nínú òkú bó ṣe fọ̀ lọ, kó tó mọ̀ fọ̀ nínú ọ̀la rẹ bó ṣe fọ̀ lọ, kó tó mọ̀ gbélé nínú òkú rẹ bó ṣe fọ̀. O ṣe bàbá, o ṣe ọmọ, o ṣe mímọ́ àjùlọ àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé orin nínú ìrere ti Jòhánù orí 10, a kà ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ ìkarùn. Ìrere ti Jòhánù orí 5 ẹsẹ̀ 1 dé 5. Lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí kò bá gba ẹnu ọ̀nà wọlé inú agbo àgùntàn, ṣùgbọ́n tí ó bá gba ibòmíràn gun òkè, òun náà ni olè àti ọlọ́ṣà. Ṣùgbọ́n ẹni tí ó bá bá ti ẹnu ọ̀nà wọlé, òun ni ń ṣe olùṣọ́ àwọn àgùntàn. Òun ni olùdènà sílẹ̀kùn fún àwọn àgùntàn, sì ń gbọ́ ohùn rẹ̀. Ó sì pe àwọn àgùntàn tirẹ̀ ní orúkọ, òun ó sì ṣe amọ̀nà wọn jáde. Nígbà tí ó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde, ó síwájú wọn, àwọn àgùntàn sì ń tọ̀ lẹ́yìn, nítorí tí wọ́n mọ ohùn rẹ̀. Wọn kò jẹ́ tọ̀ àlejò lẹ́yìn, ṣùgbọ́n wọn a máa sá lọ́dọ̀ rẹ̀, nítorí tí wọn kò mọ ohùn àlejò. Olóòrò tá à ń gbéyẹ̀wò fún ìyẹn ọjọ́ mẹ́ta, èyí tí ó bẹ̀rẹ̀ oṣù kẹwàá, èyí tí a wà nínú rẹ̀, tọ́lọ̀ fún èmi àti ẹ lórí ọ̀fẹ́ láti lè wọnú rẹ̀ ní ìṣẹ́gun pípé àti ní ìgbà pípé àti ní ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún, èyí tí ó sì mú wa bọ́ nínú oṣù kẹsàn-án pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ìdáláre àti ìṣelógo ńlá. Èmi yọ̀ nínú Olúwa Ọlọ́run agbára mi, tó ṣẹ́gun fún mi nígbà gbogbo, ló fi ayọ̀ kún ọkàn mi. Èmi yọ̀ nínú Olúwa Ọlọ́run agbára mi, tó ṣẹ́gun fún mi ìgbà gbogbo, ló fi ayọ̀ kún ọkàn mi. Ẹ jẹ́ ká yọ̀, ká kọrin, ká yọ̀ Ọlọ́run lógo, nítorí wípé kí ni òun lẹni tó ṣẹ́gun fún èmi àti ẹ. Òun ni Ọlọ́run wa, òun ni Olúwa wa, òun ni agbára àti àṣà wa, tó sì fi ayọ̀ kún ọkàn ẹnìkọ̀ọ̀kan nígbà gbogbo. Lẹ́yìn rẹ̀ kò sí ẹnìkankan tí ó lè fi ayọ̀ kún ọkàn ènìyàn láì sinmi àti láì àṣà rẹ̀. Gbọ́,
tó bá jẹ́ pé kò bá sí ti Ọlọ́run tí ó sì Jésù Kristi tí ó sì ti Jésù Kristi àti ti ẹ̀mí mímọ́ ni ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àbàtí náfààní àti rí oṣù kẹwàá àbàtí náfààní àti lo oṣù kẹsàn-án gan débi ká sọ pé a rí oṣù kẹwàá ṣùgbọ́n nítorí pé òun ni olùṣọ́-àgùntàn rere tó ń pa àwọn tirẹ̀ mọ́ tó ń bójútó àwọn tirẹ̀ òun ní ilẹ̀kùn èyí tó ń tì tó sì ń ṣí fún àwọn tí wọ́n bá jẹ́ àwọn olóòótọ́ ènìyàn àti àwọn tó tọ́ àtàwọn tó yẹ fún láti wọlé láti mójútó àwọn àgùntàn. So òun ni ẹni náà tí ń ṣe ilẹ̀kùn tí kìí fi àti olùbodè olùdènà tí kìí ṣílẹ̀kùn fún gbogbo ènìyàn láti dọ́dọ̀ àwọn àgùntàn. Òun náà tún wá tún ní bẹ́ẹ̀ tí ń pè olùṣọ́ àgùntàn náà tí ó tún ṣe kíni tó tún tí oníbodè tún ṣílẹ̀kùn fún láti wọlé lọ síbi táwọn àgùntàn wà tí sì ń pe àwọn àgùntàn tiẹ̀ tí sì ń kó wọn jáde àyè tí sì mú wọn lọ kíbikíbi tó bá tọ́ àti tó bá wù wọn láti jẹ láti mu láti ṣe rere láti gbòòrò fún rere láti rógòlò àti láti tọ́jú wọn láti fún wọn ní àlàáfíà ayérayé ìtẹ́nikẹ́ni ò lè gbà láti fún wọn ní ayọ̀ láti mọ fún wọn ní ìṣẹ́gun. Òun náà ni olùṣọ́ àgùntàn rere ìjẹ́ pé ń ṣáájú àwọn tirẹ̀ ń pe àwọn tirẹ̀ lórúkọ ń sì mú wọn jáde àwọn tí ń ṣáájú wọn kì í fi wọn sẹ́yìn kì í dó lẹ́yìn ń ṣáájú wọn láti máa mú kí ojú ọ̀nà tó wọ́ kọ́mọ tó lójú láti mọ gbogbo ewu tí ń bẹ lójú ọ̀nà wọn kókó pátápátá táwọn tìrẹ̀ náà sì ń tọ́ lọ́nà tí wọ́n sì ń rìn láì léwu kankan. Gbogbo tó bá jẹ́ kòtò tí bá gbé níwájú wọn yóò di òun ni kò sí ẹni àméjì lẹ́yìn rẹ̀. Gbọ́n tó wí ṣùgbọ́n ẹni tí ó bá ti ẹnu ọ̀nà wọlé òun ní í ṣe olùṣàgùtàn àwọn àgùntàn òun ní olùdènà sílẹ̀kùn fún àwọn àgùntàn sì ń gbọ́ ohùn rẹ̀ ó sì pe àwọn àgùntàn tirẹ̀ ní orúkọ ó sì ṣe amọ̀nà wọn jáde. Ta ló ṣamọ̀nà rẹ̀ jáde nínú oṣù kẹsàn-án bọ́ sínú oṣù kẹwàá? Èmi Ọlọ́run Jésù Kristi ẹ̀mí mímọ́ àwọn ni wọ́n ṣamọ̀nà mi jáde kúrò nínú oṣù kẹsàn-án bọ́ sínú oṣù kẹwàá. Jésù Kristi Ọlọ́run ẹ̀mí mímọ́ àwọn ni wọ́n jẹ́ olùdarí alákòóso aláàbò olùtọ́ olùkọ́ mi ní gbogbo ìrìnàjò oṣù kẹsàn-án àti títí jáde kúrò ní oṣù kẹsàn-án bọ́ sínú oṣù kẹwàá. Ìwọ ńkọ́? Ta ni ó jẹ́ amọ̀nà rẹ olùtọ́ni rẹ àti aláàbò rẹ àti olùpamọ́ rẹ láti lè rìnrìn àjò oṣù kẹsàn-án jáde? Ó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú oṣù kẹsàn-án ni tí ó bá sí títí Ọlọ́run tí ó sì ti Jésù tí ó sì tẹ̀mí mọ́ ni tipẹ́tipẹ́ lèlú ó ti jẹ́ ní gbàgbé. Èyí tí ò jẹ́ ní gbàgbé ó ti di aláàbọ̀ ara èyí tí ò di aláàbọ̀ ara ó sì wà níbi tí ó sòsì tó yẹ pé kí ni kò tí sẹ́nìkan tó lè dáhùn pé yóò yè ní àbí yóò kù. So olùṣọ́ àgùntàn rere yìí ẹni tó ń ṣaláàbò mi ẹni tó ń ṣaláàbò rẹ ẹni tó ń ṣe olùtọ́ni rẹ ẹni tó mọ̀ lórúkọ tó pè lórúkọ rẹ èyí tí o sì gbọ́ tó sì dárùn tó sì ṣáájú rẹ tó sì mú ọ jáde tó mọ̀ rìnrìn àjò oṣù kẹsàn-án yẹn láti ṣe ewu kankan tó wá tó mú ọ jáde nínú rẹ òun ló yẹ ká kọrin ọpẹ́ sí o jọ pé òun lè mí kọrin ọpẹ́ sí òun lè mí ó sì mọ kọrin ọpẹ́ sí òun lè mí yìn òun lè mí ó sì mọ yìn nígbà gbogbo ló jẹ́ kí n sọ wípé èmi yọ̀ nínú Olúwa Ọlọ́run agbára mi tó ń ṣẹ́gun fún mi nígbà gbogbo ló fi ayọ̀ kún ọkàn mi. Tí ó bá sí tiẹ̀ a kò lè rí ìṣẹ́gun nítorí pé kí ni Sátánì gbogbo ọ̀nà ló gbà láti já àwọn ènìyàn run láti báyà àwọn ènìyàn jẹ́ láti mú àwọn èèyàn kùnà níwájú Ọlọ́run ìjọba òkùnkùn ègún ègbé àwọn ìka ènìyàn lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò sinmi àti mọ́ dọdẹ wa. Bá a ṣe rí gbogbo ìrìnàjò oṣù kẹsàn-án tínú wa dùn táyọ̀ wá kún pẹ̀lú pé àríjẹ àrímu àríná àrílò alákòójọ yẹn inú sì ti ń bí wọn síbẹ̀síbẹ̀ gbèsò tó bá rí bẹ́ẹ̀ káwọn kó fẹ́ kan náà gbẹ̀mí àwọn àyànfẹ́ gẹ́gẹ́ bí ó sì ṣe pẹ̀lú Jóòbù. Ṣùgbọ́n nítorí pé olùṣọ́-àgùntàn rere Ọlọ́run òtítọ́ olódodo onímájẹ̀mú tí kì í da májẹ̀mú tí kì í yẹ májẹ̀mú ó wà pẹ̀lú wa kò jẹ́ kí wọ́n rí ṣẹ́ṣe. Àmọ́ kòtò tí wọ́n ti gbé síwájú àwọn àyànfẹ́ òun ló mú wa bọ́ nítorí pé ó ṣáájú wa títí tó fi mú wa jáde lẹ́nu bóde oṣù kẹsàn-án sí oṣù kẹwàá òun lọ́dọ̀ àná fún akẹ́kọ̀ọ́ sílẹ̀ àná nínú òkun lọ́jọ́ kìíní àná fún àwọn Ísírẹ́lì tí ì bá ṣe bẹ́ẹ̀ ni wàhálà àti dàgbà àti nǹkan tí wọ́n kó dálẹ̀ lẹ́nu bóde kì í ṣe kékeré. Àwọn tí wọ́n ní Jésù púpọ̀ nínú wọn ò rọ́nà kọjá ẹlòmíì ò tẹ̀ dẹ́nu bóde gan débi pé ọ̀rọ̀ náà yóò sọ pé òun kọjá ṣùgbọ́n èmi àti ẹ̀
Jésù mú wa jáde pẹ̀lú agbára rẹ̀. Ọlọ́run fi títóbi rẹ̀ hàn ọ̀lànà fún wa láti lè jáde nínú oṣù kẹsàn-án yẹn. Ọgbọ́n ni ó ní olùdènà kì í ṣílẹ̀kùn fún gbogbo ènìyàn, ṣùgbọ́n nítorí ti Jésù Kristi olùbùdè sínà fún Jésù Kristi, ó sì kó Jésù sì kéde ó kó wa jáde, kó wa jáde nìkan nígbà tó tún kó wa jáde ó tún ṣe kéde nígbà tí ó sì mú àwọn àgùntàn tirẹ̀ jáde, gbọ́ àwọn àgùntàn tirẹ̀ ó sì síwájú wọn, àwọn àgùntàn sì ń tọ̀ lẹ́yìn nítorí tí wọ́n mọ ohùn rẹ̀. Ó síwájú wọn, ó síwájú rẹ̀. Ìyẹn ni pé ká tó wọnú oṣù kẹwàá gangan ó ti ṣáájú wa láti ya oṣù kẹwàá sí mímọ́, láti bùkún oṣù kẹwàá, láti ṣe oṣù kẹwàá ní oṣù ògo, oṣù bùkún, oṣù fọkànbalẹ̀, oṣù dẹ̀ra fún ẹnì kọ̀ọ̀kan gbogbo àwa tá a jẹ́ tirẹ̀ tó pè wá lórúkọ rẹ̀ dásìtì dáná. So tó pè mí àti ọkùnrin pé ká láti mọ tọ̀ lẹ́yìn nítorí pé kí ni òun la fi ní mọ̀nà tó tọ́. Abala tó tó lórí ẹ fi kọ́ ni pé Jésù ní balógun ọkọ̀, ẹ má ṣe jẹ́ ká fòyà. Èèmọ̀ ni ẹlẹ́dàá tán. Ẹ má ṣe bẹ̀rù, ẹ má ṣe fòyà. Ẹ má parí òkú fúnra yín bí tẹ́ wá lọ. Jésù jẹ́ balógun ọkọ̀ mi, ó jẹ́ balógun ọkọ̀ rẹ̀. So má ṣe dámọ̀ nípa fẹ́ sọ̀kalẹ̀ sórí ìrìnàjò oṣù kẹwàá yìí. Ìjọba òkùnkùn Sátánì àti àrékèrè wọ́n tún ti dìde ogun tó tún burú ju àwọn oṣù tó kọjá lọ. Ṣùgbọ́n tó bá wà nínú àwọn tí Jésù pè gẹ́gẹ́ bí àgùntàn tí wọ́n sì ń tọ̀ lẹ́yìn tí Jésù ṣáájú wọn, tó wà nínú ọkọ̀ rẹ̀, kò sí ewu kankan. Gbọ́ gbàgbé gbogbo tí jẹ́ Sátánì, ìjọba òkùnkùn, ìgún àti ìgbà tí má jẹ́ múra gbogbo, kò sí nǹkan tí wọ́n lè fi ọ́ ṣe. Nítorí pé kí ni olùṣàgùntàn rere, olùwakọ̀ rere, òun ló wà níwájú rẹ̀. Wọ́n sá ti mọ̀ tọ̀ lẹ́yìn nìkan, ó ti tán. So fún ìṣe yìí, jẹ́ kí iyì rẹ kó sọjí, jí kò lójú oorun, jẹ́ kára rẹ kó yá gágá láti lè yin Ọlọ́run lógo nínú ayọ̀ fún àwọn ọjọ́ mẹ́ta tó bẹ̀rẹ̀ oṣù yìí. Yẹn ju àwọn ọjọ́ méjì tó parí oṣù tó fi yìn lọ. Yẹn kọjá bó ṣe yìn nínú àwọn ọjọ́ méjì tó parí oṣù yẹn lọ. Wo àwọn ọjọ́ mẹ́ta yìí fi gbogbo ayọ̀, fi gbogbo agbára, fi gbogbo ohun tó lọ ń yọ̀dá fún ọ yẹn fi yìn. Àtẹ̀wọ́ rẹ, ijó rẹ, ohùn rẹ, ohun gbogbo tó bá lè lò sí kíni. Jẹ́ ká jọ fi yin Ọlọ́run lógo yẹn. À ń lọ láti lọ yin lógo. Bó ṣe mọ̀ pé bá ṣe yìn yẹn yóò tó bọ̀ jẹ́ agbára afinimọ̀nà. Ìlérí gbogbo tó ti ṣe ní ìlérí ayọ̀ ni yóò tó gbọdọ̀ mú wá sí ìmúṣẹ inú ayé wa ní gbogbo ìrìn àjò oṣù kẹsàn-án bẹ̀rẹ̀ oṣù kẹwàá bẹ̀rẹ̀ láti àkókò ìrọ̀ gbogbo ayé ó sì mọ̀ rí ògo àtẹ̀wọ́ Ọlọ́run nínú ayé wa. A sì di ẹnì kọ̀ọ̀kan wá kálukú wa níbikíbi tá a bá wà lágbàáyé á dìde á sì mọ̀ tàn ògo la yóò sì mọ̀ bóyá ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Ó ṣeun àná, ó ṣeun òní o, ó ṣe gbàkúgbà, ó ṣeun ọjọ́ gbogbo, ó ṣeun bàbá o, òní o, ó ṣeun àná Ọlọ́run, ó ṣeun òní o, ó ṣe gbàkúgbà, ó ṣeun ọjọ́ gbogbo, ó ṣeun àná, ó ṣeun òní o, bàbá wa, ó ṣe gbàkúgbà, ó ṣeun ọjọ́ gbogbo. Ó ṣeun àná, àwa dúpẹ́ tòní o, àwa dúpẹ́ ìgbàkúgbà, ògo ni forúkọ rẹ o. Ó ṣeun àná, ó ṣe bàbá, ọmọ o, àlùdà, ó ṣeun ọjọ́ gbogbo. Ó ṣe tóṣù kìíní, ó ṣe tóṣù kejì o, àyèyàn fóṣù kẹta, àyèyàn fóṣù kẹrin. Àwa gbé ọ̀gá o fún oṣù karùn-ún, àtúngbé ọ̀gá o fún oṣù kẹfà. Àyìnyàn lógo fún oṣù keje, àfọ̀pẹ́yìn fún ọ fún oṣù kẹjọ. Gbogbo ògo ìyìn ọlọ́lá mú wá fún ọ fún oṣù kẹsàn-án tó tún mú wa rìn láyọ̀. Àwa yọ̀ níwájú rẹ̀ o fún oṣù kẹwàá tó tún mú wa bẹ̀rẹ̀ láyọ̀ nípa agbára rẹ̀.
ó ṣeun bàbá àgbà, ó ṣeun àná o, ó ṣeun bàbá àgbà, ó ṣeun òní o, ó ṣeun bàbá rere o, ó ṣeun ọjọ́ gbogbo o. Ó ṣeun àná, ó ṣeun òní o, ó ṣeun gbàkúgbà, ó ṣeun ọjọ́ gbogbo. Àyìnyàn Ọlọ́run àwa mọ rírì rẹ o, àwa mọ rírì ṣagbára rẹ o nínú ayé wa. Ó ṣeun òní o, àmọ́ rírì ọwọ́ ọ̀tún agbára rẹ láyé wa fún gbogbo ara rere o, èyí tó fàyè wá dá. Ó ṣe o, àyìn ológo fún ọjọ́ kìíní oṣù kẹwàá tàwa yìí tí wọ́n mú káyọ̀ nínú rẹ̀. Ó ṣe ògo ni fún gbogbo ọ̀nà ẹ ṣé, ní gbogbo ọ̀nà ẹ máa ṣe o Ọlọ́run wa. Gbogbo ọ̀nà ẹ ṣé, gbogbo ọ̀nà àdúpẹ́ àdúpẹ́ àyìnyàn àgbé ọ̀gá Ọlọ́run òtítọ́ ọba ayérayé. Ní gbogbo ọ̀nà àyìnyàn lógo àtóbi jùlọ. Ẹ ṣé bàbá àgbà ẹ ṣé ìfẹ́ yìí ó sọ̀nà wa ní rere tẹ̀mú ara rèé oṣù kẹsàn-án láyọ̀. Ẹ̀yin lọ́ba tó pa wá mọ́ tó ṣe wá lógo nínú ìrìnàjò oṣù kẹsàn-án. Bó tilẹ̀ kókó tó bí ìjọba òkòkò ti gbógun tó. Ẹ̀yin lọ́ba tó kó wa yọ, mélòó la fẹ́ sọ la fẹ́ kà nínú oore yín. Gbogbo ìrìnàjò gbogbo dání, èyí tó kúrò àti èyí tó jìnnà pátápátá. Èyí ìrìnàjò ẹ̀sìn ìrìnàjò mọ́tò. Ṣebí ẹ̀yin Ọlọ́run ọba tó dá wa láre nínú àwọn ìrìnàjò yẹn. Láti pariwo wípé ọpẹ́ ìyìn ògo wa mọ̀rẹ́ bàbá àgbà rere. Ní gbogbo ọ̀nà ẹ mọ̀ ṣe o, ní gbogbo ọ̀nà àyìn ológo àtóbi jùlọ. Àgbé ọ̀gá o, ẹ ṣé o. Ní gbogbo ọ̀nà àmọ́ pẹ́ wá fún Ọlọ́run ọba tó dá wa láre lójoojúmọ́. Alágbára Ọlọ́run òtítọ́, Ọlọ́run òdodo, onímájẹ̀mú ayọ̀, ọba tí kì í yẹ májẹ̀mú. Ìbámọ́ ṣìrẹ́ pẹ̀lú akíláwá ìbámọ́ wí. Ìrìnàjò oṣù kẹsàn-án ìbá ti gbé wa mìíràn o. Ìrìnàjò oṣù kẹsàn-án ìbá ni wá lára lọ́pọ̀lọpọ̀. Ìrìnàjò oṣù kẹsàn-án ìbá fi mú wa fọ́ fèrè. Ìrìnàjò oṣù kẹsàn-án ìbá fi wá sí pẹpẹ soup. Ọpẹ́lọpẹ́ rẹ láyé wa lọ́ba tó gbà wá là, tó ṣe wá lógo tó sọ wá di aṣẹ́gun ńlá. Ní gbogbo ìrìnàjò oṣù kẹsàn-án ìwọ ló mú wa fakọyọ. Ó mú wa yan fada sọ́ọ̀tún, ó tún mú wa yan fada sósì. Àwa di àgbàdo tó di inú ìgò fún àwòmọ́jú fàdìrẹ. A di àgbàdo inú ìgò tó dàwò mọ́tò fún àdìrẹ. Bàbá ní gbogbo ọ̀nà àmọ́ rírì rẹ̀. Làwa ṣe yọ̀ ká ṣe yìnyín ológo ọba ọba. Gbogbo ọ̀nà ẹ ṣé, ẹ ṣé bàbá o, ẹ ṣé bàbá. ní gbogbo ọ̀nà àmọ́ pẹ́ wá o. Ìbí ìwọ lọ́lọ́run ọba tó ṣe wá lógo. Ní gbogbo ọ̀nà àwa yìn ọ́. Ìwọ ló ṣe àṣepé ìwé rẹ fún wa.
Adé ẹnu bodè oṣù kẹsàn-án sí oṣù kẹwàá. Gbogbo ìmọ̀ ọ̀tá gbogbo ló mọ̀ sọ́gà sán. Gbogbo ìkórajọpọ̀ Sátánì àtàwọn ọmọ ogun rẹ̀ pátá. Ìwọ lọlọ́run ọba tó fọ́n wà fún pátápátá. Ó sọ wọ́n dá lálágbára, ó sọ wọ́n dòkú wo. Ó wá mú wa gba ibùbodè yẹn já láyọ̀ àlàáfíà. Ó mú wa kọjá láì sí ewu kankan. Ọjọ́ kìíní oṣù kẹwàá mọ̀ tó rẹ̀ dáwọ́ agbára rẹ̀ mọ̀ ni. Àwa yìn ọ́ lógo, àwa gbé ọ̀gá. Ẹ ṣé Olúwa. A sọ wípé ní gbogbo ọ̀nà ògo ìyìn ọlá ni fún ọ. Ìwọ olùṣọ́ àgùntàn rere. Tó ti ṣáájú wa wọnú oṣù kẹwàá yìí. Ọjọ́ kọ̀ọ̀kan tó wà nínú rẹ̀ pàṣẹ. Ó ti yà wọ́n sí mímọ́, ó ti súre sínú wọn. Gbogbo ewu ibi gbogbo tó wà nínú rẹ̀ pátá. Ó yí wọn padà fún àwọn àyànfẹ́ gbogbo. Ó ti sọ di ire fún gbogbo àyànfẹ́ pátá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ wí pé búburú ní gbogbo ọjọ́ kásáàdì mọ́ gbàdúrà rárá padà fún. Ìwọ tìkára rẹ̀ ti ra gbogbo ọjọ́ kọ̀ọ̀kan padà fún wa nípa ẹ̀ṣẹ̀ rẹ̀. Làwa ṣe yọ̀ tàwa ń ṣe ìyọ́ tá a ń sọ wípé a mọ rírì orí rẹ̀ bàbá. Ògo ni fún ọ. Ẹ ṣé Olúwa o. Ẹ ṣé o. Gbogbo ọ̀nà àmọ́ pé wọ́n. Ní gbogbo ọ̀nà máa yìn àlógo àtóbi jùlọ. Ẹ ṣé o. Jésù nìkan ni mo ní ní bàbá. Jésù nìkan ni mo ní ní bàbá o. Jésù nìkan ni mo ní ní bàbá. Jésù nìkan ni mo ní alátìlẹ́yìn mi o. Jésù nìkan ni mo ní láfinimọ̀nà mi o. Jésù nìkan ni mo ní lágbára mi o. Gbogbo àgbáyé ẹ bá mi kó. Gbogbo ènìyàn ẹ bá mi kó. Ọkùnrin obìnrin ẹ bá mi kó. Jésù nìkan ni mo ní ní bàbá. Ẹ̀gbọ́n Jésù nìkan lèmi ní l'Olúwa o. Jésù nìkan ni mo ní l'Olùṣọ́àgùntàn rere mi. Jésù nìkan ni mo ní l'Olùrànlọ́wọ́ mi. Jésù nìkan ni mo ní lágbẹjọ́rò mi o. Jésù nìkan ni mo ní lólùgbèjà mi o. Jésù nìkan ni mo ní lólórí mi o. Jésù nìkan ni mo ní láfinimọ̀nà mi o. Gbogbo àgbáyé ẹ bá mi porúkọ rẹ̀. Ọba tó dá mi láre, òun nìkan lógo ìyìn yẹ o. Ọkùnrin obìnrin, ọmọdé àgbàlagbà, arúgbó ọ̀dọ́, òun nìkan lọ́pẹ́ yẹ. Òun
yẹ. Òun lọ tó láti mọ́jú bá o. Gbogbo ènìyàn ẹ parapọ̀ pẹ̀lú mi. Ẹ bá mi gbéga o. Ẹ bá mi fọpẹ́ fún. Ẹ bá mi yìn o. Mo tẹnu mọ́ wípé ẹ̀yin Jésù kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mò ń sìn. Ẹ̀yin Jésù kò sẹ́nìkan o. Alágbára mo mọ orúkọ rẹ̀, ọba ni. Ẹ̀yin Jésù kò sẹ́nìkan o. Ẹ kò lè rí i. Ọba mímọ́ lọ́ba tí mò ń sìn. Láyé lọ́run. Ẹ̀yin Jésù kò sẹ́nìkan o. Ó sí o. Gbogbo ayé ẹgbọ́ ohun tí mo sọ. Gbogbo ènìyàn ẹgbọ́ ohun tí mo ń wí. Èmi kò mọ tirẹ̀ tèmi lèmi sọ. Èmi mo gbàgbọ́ nínú rẹ̀ ni mo ṣe gbọ́ gbé. Ẹ̀yin Jésù kò sẹ́nìkan o láyé lọ́run. Ọba mímọ́ lọ́ba tí mo sìn. Ẹ̀yin Jésù kò sẹ́nìkan o rárá. Alágbára mo mọ orúkọ rẹ̀, ìmọ̀ tirẹ̀. Ẹ̀yin Jésù kò sẹ́nìkan o. Ó sí o. Ọba mímọ́ lọ́ba tí mò ń sìn. Ọba tèmi gbóná. Ó sí o. Orúkọ rẹ̀. Ìmọ̀ ṣe tẹnu mọ́ gbogbo ènìyàn ọkùnrin. Ẹ bá mi kéré Jésù gbogbo ìṣẹ́. Orílẹ̀-èdè gbogbo lágbàáyé, èmi nìkan ló ṣe lóore, ìmọ̀ bó ṣe wọ́n náà lóore. Ṣùgbọ́n ohun kan ṣoṣo tó dá mi lójú ni wípé gbogbo àgbáyé pátápátá o. Ẹ bá mi kí Jésù gbogbo ìṣẹ́. Òun lọ́ba tó ń gbógun mi tí kìí lóyún. Òun lọ́ba tó ń gbógun mi tí kìí mọ̀ kankan lára. Òun lọ́ba tó fi mí lẹ́yìn nígbà gbogbo. Gbogbo ayé pátápátá o, mo tẹnu mọ́. Ẹ bá mi kí Jésù gbogbo ìṣẹ́. Ọba gbogbo mi màmá lóyún. Arógun màmá sá o, arógun màmá sójú mi. Ẹ bá mi kí Jésù gbogbo ìṣẹ́. Ẹ bá mi kí Jésù gbogbo ìṣẹ́. Ẹ bá mi kí Jésù gbogbo ìṣẹ́. Ẹ bá mi kí bàbá àgbà. Ìrísà lójú ogun. Ẹ bá mi kí Jésù gbogbo ìṣẹ́. Gbogbo àgbáyé mo tẹnu mọ́ fún yín wípé ẹ bá mi kí bàbá mi ò gbogbo iṣẹ́ rẹ̀. Ẹ bá mi kí Ọlọ́run mi gbogbo iṣẹ́ rẹ̀. Ẹ bá mi kí Jésù olùgbèjà mi gbogbo iṣẹ́ rẹ̀. Tí ó bóun ló jà fún mi ní gbogbo ìrìnàjò oṣù kẹsàn-án. Tí ó bóun ló ṣẹ́gun fún mi ní gbogbo ìrìnàjò oṣù kẹsàn-án. Gbogbo ìkórajọpọ̀ àwọn ẹni bí lórí ọ̀rọ̀ ayé mi. Gbogbo ègún ìdílé ìran àdúgbò gbogbo pátá o. Tèbóun ló gbé gbogbo wọn mi fún mi pátá. Òun ló dá mi láre láti wó tẹ̀sẹ̀ mí o. Èmi mọ rírì rẹ̀ ni mo ṣe jọ tí mo ṣe yọ̀. Níwájú bàbá yẹn o lójoojúmọ́ o. Èmi kò mọ tirẹ̀ tèmi lèmi ń sọ. Bí mo ṣe ké sí gbogbo ènìyàn wípé o. Ẹ bá mi kí Jésù gbogbo iṣẹ́ rẹ̀. Ẹ bá mi kí Jésù gbogbo iṣẹ́ rẹ̀. Ọba gbogbo mi ti fi lóyún. Arógun màmá sá o, arógun màmá sójó. Ẹ bá mi kí Jésù gbogbo iṣẹ́ gbogbo ayé o. Ẹ bá mi kí o. Ẹ bá mi gbéga. Ìkìlọ̀
lágbára àtòkò. Jésù ló lágbára ọba títí láéláé. Jésù ló lágbára àtòkò. Ògo Jésù ló lágbára ọba títí láé. Jésù ló lágbára àtòkò. Jésù ló lágbára ọba títí láéláé. Jésù ló lágbára àtòkò. Ẹ bá mi fògo fún ọba títí láé. kò sẹ́lòmíràn tó tọ́ sí láti mọ ìjọ. Kò sẹ́lòmíràn tó tọ́ sí láti fògo rárá. Jésù ló lágbára. Ògo ògo òun nìkan ló lágbára àti ògo. Ẹ bá mi kí Jésù mi pé ó ṣe o. Jésù ló lágbára Ògo. Jésù ló lágbára ọba títí láé. Oní bàbá kan o. Lágbára tó mọ ìyọ́mọ. Èmi ní bàbá kan o. Èmi mọ̀ ní bàbá kan. Ọba tí kì í fọ̀rọ̀ mi ṣeré ni. Èmi ní bàbá rere kan. Ọba tí kì í wọ ọmọ rẹ̀ nírọ̀rùn. Èmi mọ̀ ní bàbá kan o. Ọba tí kì í fọ̀rọ̀ mi tayé. Àní èmi ní bàbá kan. Ọba tí kì í fọwọ́ lẹ́rọ̀ lórí ọ̀rọ̀ mi. Ẹ̀gbọ́n mo ní bàbá kan. Ọba tí kì í káwọ́ gbéra lórí ọ̀rọ̀ mi. Àní èmi ní bàbá rere kan. Ọba tí kì í sùn tí kì í wo nítorí ìtẹ̀mí. Àní èmi ní bàbá kan. Ọba tí gbàfẹ́ ní kẹ́rin. Èmi ní bàbá kan o. Kì í fàyè sílẹ̀ fẹ́ ní kẹ́rin. Láti fọwọ́ kàn mí rárá. Láti ṣe mí léṣe o. Èmi ní bàbá kan o. Tó sọ̀nà mi ní rere lójoojúmọ́. Èmi ní bàbá kan. Èmi ní bàbá rere. Òun ló ṣáájú mi nínú àjò mi gbogbo. Agbára rẹ̀ ló fi ń gbé mi lọ. Òun ló sọ mí daṣẹ́gun. Ẹ wá wò, ẹ wá wò, ẹ wá wò Olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọ ọmọ rẹ̀ lọ́fìn ayé. Ẹ wá wò Olùgbàlà tó sáyé mi di rere. Ẹ wá wò Olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ lọ́fìn ayé. Gbogbo ayé ẹ wá, ẹ wá, ẹ wá wò, ẹ wá wò Olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọ ọmọ rẹ̀ lọ́fìn ayé. Ẹ wá wò Olùgbàlà tó gbé ní lékè o. Ẹ wá wò Olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ ọmọ rẹ̀ lọ́fìn ayé. Ọmọ ní bàbá kan èmi ní bàbá kan ẹ̀gbọ́n gbogbo àgbáyé. Èmi Sunday ní bàbá kan. Èmi ò mọ̀ bí wọ́n bá ní bàbá yẹn. Èmi ní bàbá rere kan. Bàbá tó ju bàbá lọ nìyẹn. Bàbá tí kò láfiwé nìyẹn. Bàbá tí kò lẹ́gbẹ́ nìyẹn. Bàbá tọrọ àwọn ọmọ rẹ̀ máa ń ta láàrin. Bàbá tó máa ń jà fáwọn ọmọ rẹ̀ nígbà gbogbo. Bàbá tó máa ń gbá àwọn ọmọ rẹ̀ lórí.
Rere ní bàbá rere o. Òun ló fàyè mi dára rere. Òun ló sọ̀rọ̀ mi dára. Òun ló sì tèmi ní rere. Òun ló gbà mí là ó. Nígbà gbogbo lọ́jọ́ gbogbo. Òun ló sọ̀mọ́ dídá sán fún mi. Ní gbogbo ọ̀nà mi. Òun ló fàyè gbà mí o. Níbi gbogbo tẹ̀sẹ̀ mi bá tẹ̀. Láti mọ̀ ṣe rere o. Láti jẹ́ orí àtàláṣẹ. Mo ní bàbá rere tó ga jù lọ. Mo ní bàbá rere tí ò lè jẹ́ o. Gbogbo ayé ọmọ. Ẹ wá wò olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ yíyan ọmọ rẹ̀ lọ́fìn ayé. Ẹ wá wò olùgbàlà tó ṣe mí lógo tó mú mi ràn. Ẹ wá wò olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ yíyan ọmọ rẹ̀ lọ́fìn ayé. òun ló yọ mí Ẹ wá rán. olùgbàlà tó ṣayé mi rere. Àmì ẹ wá gbogbo àgbáyé pátá o. Ẹ wá wò olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ tí ọmọ rẹ̀ lọ fi ayé. Ẹ wá wò olùgbàlà tó ṣe mí lóògùn tuntun tó ga. Ẹ wá olùgbàlà ọlọ́wọ́ gbọgbọrọ tí ọmọ rẹ̀ lọ fi ayé. Ìgbìmọ̀ yìí lọ́run, ìgbìmọ̀ ayé, ìgbìmọ̀ yìí ní ìsàlẹ̀, ẹ bá mi gbé Jésù ká o. Gbogbo ìgbìmọ̀ yìí lọ́run, gbogbo ìgbìmọ̀ yìí láyé, gbogbo ìgbìmọ̀ yìí nísàlẹ̀, ẹ bá mi gbé Jésù ká o. Ìgbìmọ̀ yìí lọ́run, ayé, gbogbo ìgbìmọ̀ yìí lọ́run pátá, gbogbo ìgbìmọ̀ yìí láyé pátá, gbogbo ìgbìmọ̀ yìí nísàlẹ̀, ẹ bá mi yìn Jésù lógo. Ìgbìmọ̀ ayé nísàlẹ̀. Mo wò mo tún wò, èmi rò mo tún rò, mo wò títí o, mo rí tọ́pẹ́ ló yẹ bàbá rere kí lè rí. Mo wò èmi rò. Èmi wò mo rò títí, kí ni ìbá fi dúpẹ́ fún bàbá fún gbogbo oore tó ṣe nínú ayé mi. Èmi wò lọ títí, mo fojú tó kò gidi kan wò. Mo wá rò títí gbogbo oore t'Olúwa ṣe. Mo ní kò sóhun kan tó yẹ mí láti máa jó, láti máa yọ̀, láti máa fọpẹ́ fún. Mo rí pé ọpẹ́ nìkan ló yẹ bàbá rere kí lẹ sọ èmi o. Nínú òye mi tí mo wò fínfín, nínú oṣù kìíní ọpẹ́lọpẹ́ mọ̀ ni. Mo tún wò nínú ìwòye tí mo wò fínfín,
nínú oṣù kejì agbára rẹ̀ ni mo mọ̀ wò fín dáadáa nínú oṣù kẹta ọlá rẹ̀ mọ̀ ni èmi wò mo fapá rẹ̀ wò fín nínú oṣù kẹrin ọlá rẹ̀ mo jẹ mo wò fín dáadáa nínú oṣù karùn-ún òun ló ṣagbára mi àní mo wò fín pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú oṣù kẹfà òun ló dá mi láre èmi mo wò títí o mo rí kẹ́kọ̀ọ́ ohun tó tọ́ ní sáàtì mọ́jìlógún sáré o èmi wò dára nígbà èmi wò mo fàbalẹ̀ wò nínú oṣù keje òun ló dìde ìrànlọ́wọ́ fún mi ní gbogbo ọ̀nà nígbà gbogbo lọ́jọ́ gbogbo mo wò mo jókòó mo dúró mo bẹ̀rẹ̀ mo mọ̀ wò dáadáa nínú oṣù kẹjọ òun mọ̀ ni ló fàyè gbà mí láti lè yan padà láti lè gbé ìgbé ayé àlàáfíà mo wò mo ṣèṣirò lọ́pọ̀lọpọ̀ oṣù kẹsàn-án ìbámọ́ ṣe rẹ̀ èmi bá ti dẹ́ni ànágbé ní ìgbàgbé èmi bá ti di dàkúdà èmi ò bá ti dẹ́ni aláìsàn èmi bá ti dálábò ara òhòrè ọ̀fẹ́ rẹ̀ àtàánú rẹ̀ ló gbé mi ró mo wò títí mo rí pọ́pẹ́ ló yẹ bàbá rere kí lè rí èmi wò èmi wò èmi wò yíká mo rí pọ́pẹ́ yẹ mo wò èmi wò èmi wò èmi wò yíká orí pọ́pẹ́ yẹ èmi ò má ti rá o èmi wò mo farabalẹ̀ wò èmi wò yíká orí pọ́pẹ́ yẹ ní tèmi mo wò mo tún wò gbogbo rẹ̀ tí bàbá ṣe láyé mi lórí wípé ọkọ̀ rẹ̀ pẹ́ sá òyìnbá pẹ́yẹ kò máa wo bí mo ṣe wùwà Ọlọ́run kò wo bí mo ṣe ń ṣe Jésù kò wo bí mo ṣe ń sọ̀rọ̀ mẹ́ta lọ́kàn kò wo bí mo ṣe rìn o ní ìṣọ̀kan wọn kò wo bí mo ṣe rórè o wọ́n ṣàfi kẹ́mi lójoojúmọ́ owó bí mo ṣe wà owó bí mo ṣe ṣe owó bí mo ṣe sọ̀rọ̀ ó ṣàlàyé mi lójoojúmọ́. Ọlọ́run owó bí mo ṣe ń hùwà bàbá owó bẹ́ẹ̀ ní ṣe ṣe Jésù kò máa wo bí ní ṣe sọ̀rọ̀ báyé tí kóra wọn jọ pọ̀ tó lórí ọ̀rọ̀ ayé mi gbogbo ẹ̀sùn tí wọ́n kà sí mi lọ́rùn pátá ó bẹ́gilé ó dáná sun wọ́n ó ní kí wọ́n kóra wọn dà sọ́hùn wípé kò sí ìkan tó kàn wọ́n pẹ̀lú ọ̀rọ̀ mi ó dá mi láre ó gbé mi ga ó ṣe mí lógo ó mú gbogbo wọn pátá ojú wọn sínú àmọ́ láì wò tẹ̀sẹ̀ àti ìwà búburú mi o
mo wá wò títí o mo rí tọ́pẹ́ ló yẹ bàbá àgbà o èmi o. Ṣéwọ náà sì wo ìrìnàjò ayé rẹ sọmọ oore tí bàbá ṣe fún ọ tó bá rí bẹ́ẹ̀ jẹ́ kájọ jó kájọ yìn bàbá pariwo sókè lóhùn rárá wípé èmi wo mo tún wò èmi wo mo tún tẹ sórí sí ro mo wá rò mo rò títí mo rí pọ́pẹ́ nìkan ló yẹ fún bàbá rere. Èmi wo mo wò èmi wo ìhà ìtọ́pẹ́ yẹn bàbá. Ayé gbé Jésù ga áńgẹ́lì ẹ̀wò lẹ́fún ẹ̀mú adé ọba rẹ̀ wá ṣé lọ́ba àwọn ọba. Ayé gbé Jésù ga ẹ̀wò lẹ́fún gbogbo ayé pátá o ẹgbẹ́ Jésù ga gbogbo ẹ̀yin áńgẹ́lì ẹ wólẹ̀ fún ẹ̀mú adé ọba rẹ̀ wá ẹ ṣe lọ́ba àwọn ọba kí ẹ wí o ayé ẹgbẹ́ Jésù ga ẹ wólẹ̀ fún ọmọdé àgbàlagbà o ẹgbẹ́ Jésù ga ọkùnrin obìnrin arúgbó àti ọ̀dọ́ oore tó ṣe láyé mi ẹ bá mi lè ga o ọba tó mú wa lọ oṣù kẹsàn-án já òun ló mú wa wọnú oṣù kẹwàá ìwọ tó mórí rẹ láyé rẹ ní kájọ gbé ga o ẹ jẹ́ ká fi bàbá agbára rẹ ló gbé wá lọ ọgbọ́n ìmọ̀ òye wa kọ́ o iṣẹ́ ní ìmọ̀ ṣe wá èsì tí tóbi wá o ṣe lọ́ba lọ́ba o lọ́ba o àwọn ọba o ṣe lọ́ba lọ́ba o lọ́ba o àwọn ọba o ṣe lọ́ba lọ́ba o ṣe Jésù lọ́ba ọba àwọn ọba o ọba tí kò bá jẹ o ọba tí ń rọba lóye ọba tẹ́nikẹ́ni kò lè kí ní kábíyọ̀ kò sí kájí pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o kí ìrùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́ kan ké ṣe o ọba tó lágbára lórí ohun gbogbo pátá o tèmóhùn lálákòóso ayé ní ayé rẹ ayé gbogbo wa pátá o tó fi mú wa ní àríyé oṣù kẹsàn-án láyọ̀ ó tún mú wa bẹ̀rẹ̀ oṣù kẹwàá ní pàgbára rẹ o gbogbo oṣù kẹwàá ló tuntun ṣe lọ́jọ́ ògo fún gbogbo wa pátápátá ṣe lọ́ba tó bá mórí rẹ
ṣe lọ́ba tó bá mọ rírì rẹ̀ ṣe lọ́ba tó bá mọ iṣẹ́ agbára rẹ̀ ṣe lọ́ba ọba lọ́ba àwọn ọba ṣe lọ́ba èmi ṣe lọ́ba torí mo mọ̀re rẹ̀ láyé mi èmi ṣe lọ́ba torí mo mọ rírì rẹ̀ èmi ṣe lọ́ba torí àánú rẹ̀ lórí ipò mo ṣe lọ́ba ìfẹ́ rẹ̀ sí mi kò láfiwé mo ṣe lọ́ba ìtọ́jú rẹ̀ ojoojúmọ́ ni ó ṣe lọ́ba òun ni kò wó mi níhàn mo ṣe lọ́ba ọlá rẹ̀ ni mo jẹ́ o mo ṣe lọ́ba òun ló fún mi láyọ̀ lọ mo ṣe lọ́ba òun ló máa yọ mi kún nígbà gbogbo mo ṣe lọ́ba òun ló fàyọ̀ sínú ọkàn mi nígbà gbogbo mo ṣe lọ́ba èmi mo mọ tirẹ̀ tó bá jẹ́ gbàkan náà ni o jẹ́ kájọ gbéga kájọ yìn lógo ṣe lọ́ba lọ́ba o lọ́ba o àwọn ọba o ṣe lọ́ba lọ́ba o lọ́ba o àwọn ọba o. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin àjọbọ̀rọ̀. Ẹ̀rù jẹjẹ bàbá àgbà aláàfin àjọbọ̀rọ̀. Èmi ọmọ ẹ̀jẹ̀ ó dànà sorúkọ rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin ńlá. Ẹ̀rù òfin àjọbọ̀rọ̀. Èmi ọmọ ẹ̀jẹ̀ ó dànà sorúkọ rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin ńlá. Ẹ̀rù jẹjẹ bàbá ọba àwọn ọba. Ẹ̀rù jẹjẹ bàbá o aláàfin tó dára jùlọ. Ẹ̀rù jẹjẹ bàbá o aláàfin tó lógo jùlọ. Èmi ọmọ rẹ̀ kí ó dànà sorúkọ rẹ̀. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin ńlá. Ẹ̀rù jẹjẹ bàbá o ọba àwọn ọba. Ẹ̀rù jẹjẹ bàbá o olúwa àwọn olúwa. Ẹ̀rù jẹjẹ bàbá o ológo jùlọ. Ẹ̀rù jẹjẹ bàbá o alátìlẹ́yìn òtítọ́. Ẹ̀rù jẹjẹ bàbá o onímájẹ̀mú ayọ̀. Èmi ọmọ ẹ̀jẹ̀ ó dànà sorúkọ rẹ̀ o. Ẹ̀rù jẹjẹ bàbá aláàfin ńlá. Aláàfin tó ga jù àtóbi jù. Ọmọ ẹ̀jẹ̀ ó dànà sorúkọ rẹ̀. Èmi ọmọ ẹ̀jẹ̀ ó dànà sorúkọ rẹ̀ bàbá àgbà. Ọmọ ẹ̀jẹ̀ ó dànà sorúkọ rẹ̀. Èmi ọmọ ẹ̀jẹ̀ ó dànà sorúkọ rẹ̀ àtóbi jù. Ọmọ ẹ̀jẹ̀ ó dànà sorúkọ rẹ̀. Èmi ọmọ ẹ̀jẹ̀ ó dànà ẹlẹ́rù ní bàbá. Ọmọ ẹ̀jẹ̀ ó dànà sorúkọ rẹ̀. Èmi ọmọ ẹ̀jẹ̀ ó dànà ọba àwọn ọba o. Èmi ọmọ ẹ̀jẹ̀ ó dànà sorúkọ rẹ̀. Kìí ṣe mi màá ṣe. Kìí ṣe agbára mi, ìmọ̀ iṣẹ́ tí tóbi mi, ló ṣe dá mi sí odò ní, ló ṣe dá mi sí o bàbá rere. Kìí ṣe mi máa ṣe mi kọ́, agbára mi mọ̀ kọ́ o. Kìí ṣe pé mo lówó lọ́wọ́, kì máa ń ṣe àní owó lọ́wọ́ mi. Kìí ṣe wípé mo ra aṣọ wọ̀ o, kì máa ń ṣe wípé bóyá mi ò ráṣọ wọ̀. Kìí ṣe wípé bóyá mo rẹwà o, kì máa tún ṣe bóyá gbogbo lẹ́wà o.
ló ṣe dá mi sí o ọlọ́run òtítọ́ ló ṣe dá mi sí o olùgbàlà ayé. Kì í ṣe ni mo ṣe kọ́ agbára kọ́ bàbá kìí ṣe pé mo jó lótìtọ́ kì máa ń ṣe pé mo jó lódodo kìí ṣe wípé mo jẹ́ aláìṣẹ̀ o kìí ṣe wípé mo jẹ́ ọlọ́gbọ́n rárá ìmọ̀ yìí ṣe pé mo jẹ́ olóye o ìmọ̀ yìí ṣe pé bóyá mo dìdìrì o ìmọ̀ yìí ṣe bóyá mo gọ̀ rárá àánú oore ọ̀fẹ́ ńlá ló fi dá mi sí àánú oore ọ̀fẹ́ rẹ ló mọ mọ́ mi lára ìmọ̀ yìí ṣe bí tóbi mi ló lè kà mí yẹ ọlọ́run òtítọ́. Kì í ṣe bí mo ṣe kọ́ agbára mọ̀kọ́ ayérayé láàrin sí o bàbá mímọ́ àtòkè jùlọ agbára mi kọ́ agbára ọlọ́run ni agbára mi kọ́ agbára ọlọ́run ni ìwà láyé mi dòní o agbára mi kọ́ o ìwà láyé mi dòní o agbára mi kọ́ bàbá agbára mi kọ́ ọlọ́run ni ìwà láyé mi dòní o agbára mi kọ́ ìwà láyé mi dòní o agbára mi kọ́ bàbá. Agbára mi kọ́ agbára ọlọ́run ni o agbára mi mọ̀ kọ́ o agbára ọlọ́run ni o ìwà láyé mi dòní o agbára mi kọ́ o ìwà láyé mi dòní o agbára mi mọ̀ kọ́ o agbára mi kọ́ ọlọ́run bàbá agbára rẹ ni o ìwà láyé mi dòní o agbára mi kọ́ ìwà láyé mi dòní o agbára mi kọ́. Bí orí mi jẹ́ kìkì àwọn kò tó láti yìn bàbá. Bí orí mi jẹ́ kìkì àwọn kò tó láti yìn bàbá. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o, bàbá àgbà o. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ẹlẹ́rù nìyí arúgbó ọjọ́. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o. Bí orí mi jẹ́ kìkì ahọ́n kò tó láti yìn bàbá. Bí orí mi jẹ́ kìkì ahọ́n kò tó láti yìn bàbá. Ó ṣé o, 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 bàbá àgbà ẹlẹ́rù nìyí olóore ọ̀fẹ́ atóbi jùlọ èmi ni mo ṣe bẹ̀rù o. Ó ṣé o ẹlẹ́rù nìyí ológo jídán èmi ni mo ṣe fòyà o. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o. Bí orí mi jẹ́ kìkì ahọ́n kò tó láti yìn bàbá. Bí orí mi jẹ́ kìkì ahọ́n kò tó láti yìn bàbá. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o. Mo gbé ọ̀gá láti inú ọkàn mi wá. Mo yìn ọ́ lógo ọlọ́run ọba olùdásí olùpamọ́ olùṣẹ́ni lógo. Èmi gbé ọ̀gá o bàbá fún gbogbo oore rẹ nínú ayé mi atóbi jùlọ olóore ọ̀fẹ́ ńlá. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé bàbá rere. Ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó ṣé o, ó
ṣe o. Mo nígbàgbọ́ pé ti fi ayọ̀ àti dúró àti gbàgbọ́ látọ̀gbọ́n ti fi yan Ọlọ́run lógo fún ọjọ́ àkọ́kọ́ oṣù kẹwàá èyí tó fún ọ lórí ọ̀fẹ́ tó fún mi lórí ọ̀fẹ́ tó fi sáré kọ̀ọ̀kan wá láti lílo àtàlàfíà. Ìtọ́wá kọ̀ ọkùnrin láti béèrè fún agbára. Orúkọ Jésù méjì lẹ́ẹ̀mẹ́ta dára káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ. Èyí tí ìyìn mi àti ọpẹ́ mi níwájú rẹ nínú orin nínú jó nínú ayọ̀ nínú ọ̀rọ̀ àyè yóò tún fi lè mọ pọ̀ sí tó tàjẹ́ wọn lọ́ba gbé wọ̀ mí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Agbára àti ẹ̀mí mímọ́ ni mo béèrè fún ọba gbé wọ̀ mí lódìdí. Àní agbára àti ẹ̀mí mímọ́ ni mo béèrè fún ayé gbé wọ̀ mí lódìdí. Àjọ bá tọ̀ kọ́ mi fún agbára bá tọ̀ kún fún ẹ̀mọ́ rẹ ní ọ̀tún sí àti wáyé sẹ́. Àní tí ìyìn mi ọpẹ́ mi ayọ̀ mi ijó mi níwájú rẹ láti mọ gbé orúkọ rẹ káàdì láti mọ fìfì láti mọ júbà rẹ ni láti mọ kásáràṣọ láti mọ gbórúkọ rẹ káàkiri ẹgbẹ́ yóò tún fi lè pọ̀ sí àyè yóò fi lè sanra sí yóò fi lè fìdí mìíràn sí àyè yóò tún mọ gbòòrò sí bàbá kún mi fún agbára máa kún fún ẹ̀mí mímọ́ òrà kún fún agbára òrà kún fún ẹ̀mí mímọ́ òrà kún fún agbára òrà kún fún ẹ̀mí mímọ́ èyí náà mi máa ta agbára mo bèrè wá gbé wọ̀ mí lódìdí èyí náà mi máa ta agbára mo bèrè wá gbé wọ̀ mí lódìdí èyí náà mi máa ta agbára rẹ mo bèrè bàbá lórí ọkọ tí ó ṣe agbó wọ̀ lódìdí bàbá kún fún ẹ̀mí máa ta agbára rẹ sẹ òyà kún fún ẹ̀mí máa ta agbára rẹ láti bàbá lórí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ju jáde wá lọ. Èyí tí ìtara àti mọ yìn ọ́ lọ́pọ̀lọpọ̀ ju bí mo ṣe yìn ọ́ lónìí lọ ọ̀yà pọ̀ gbé wọ̀ mí lódìdí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Agbára àti ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ọlọ́pàá ayérayé ní orúkọ Jésù àgbéwọ̀ mi lódìdí àdìbàdìbà ọkọ mi fún agbára àti ọ̀run àti ẹ̀mí mímọ́ àkójọ àti wàá lọ èyí tí ìtara àti lè mọ yìn ọ́ àìjùmọ̀ síta àti yòlógo yóò jẹ́ wá àgbéwọ̀ mi sẹ́ èyí tí ẹ̀mí fi lè mọ yìn nínú ayọ̀ tó ga tó tóbi àìlójútó ọjọ́ torí alákùn fún agbára rẹ olùkún fún ẹ̀mí mímọ́ rẹ olùkún fún agbára olùkún fún ẹ̀mí mímọ́ èyí náà mímí máa jágbára gbogbo ìwà gbogbo mi lódìdí èyí náà mímí máa jágbára gbogbo ìwà gbogbo mi lódìdí bàbá àìkún fún agbára sí ẹ̀mí mímọ́ rẹ èyí tí ìtara àti lè mọ yìn ọ́ àti mọ gbé ọ̀gá àìlójútó yóò tún fi lè wà fún mi síjú àti má lọ ìtẹ́sùn mo gbà láti mọ ìjùmọ̀ sórí àwọn akún fún agbára tó ẹ̀mí mímọ́ rẹ olùkún fún agbára sí ẹ̀mí mímọ́ rẹ ẹ̀yin náà máa jágbára gbogbo ìwà gbogbo mi lódìdí akún fún ẹ̀mí agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí ohun rere ayọ̀ tó fi lè mọ jẹyọ nínú ayé mi tó àti wá lọ èyí tí mi fi lè mọ gba ohun rere ayọ̀ ju ti àti wá lọ yẹn pé ju gbogbo àwọn oṣù àti lò kọjá lọ nínú oṣù kẹwàá ìjọ jẹ́ pé kí ni ìjọ ọpẹ́ mi yóò tún fi lè lógo ju bó ṣe lógo lọ orí ọ̀pọ̀ orin yìí mi sí wọ́n yóò tún fi lè gbilẹ̀ yóò tún fi lè ní ògo ju bó ṣe lógo lọ àdúrà ọpẹ́ àdúrà rẹ̀ rà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ ni mo fi agbó wọ̀ mí lódìdí Olúwa wà wọ̀ mí ní agbára àti ẹ̀mí mímọ́ rẹ ṣe àyà kọ́ mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ jọ àti máa lọ Olúwa ìjẹ́ pé àìní ìgbàgbọ́ lọ́jọ́ gbogbo ire ayọ̀ àìní tó mọ jẹ́jẹ́ mi jẹ́jẹ́ mi lọ àìní èdè tó mọ gba ire ayọ̀ tó ga tó lóko jọ àti máa lọ àìní gbogbo náà àìní àwọn wà mọ kóore wọlé láti fún mi nípa agbára àti àṣẹ rẹ ṣe ìjẹ́ pé yóò mọ mú kí ijó ọpẹ́ mi ayọ̀ ọpẹ́ mi orí ọpẹ́ mi ìyìn ọpẹ́ mi níwájú nípa gbogbo àìkó tó mọ gbòòrò àìkó tó mọ sara àìkó tó mọ fìdí mìíràn àti máa lọ àìkó tó mọ ní yóò gbòòjì bó ṣe lóògùn lọ bàbá kó mi fún agbára àti ẹ̀mí mímọ́ rẹ èyí lẹ́mìí mi máa tagbára ní gbogbo agbó wọ̀ lódìdí èyí lẹ́mìí máa tagbára ní gbogbo agbó wọ̀ lódìdí èyí lẹ́mìí máa tagbára ní gbogbo agbó wọ̀ lódìdí èyí tí ayé mi fúnlẹ̀ mọ́ gbàá ní ojúbọ ṣe báyìí láti yẹ wa lọ èyí tí ó fún mọ́ owó tẹ̀lé àwọn oṣù tó mi lọ èyí tí ayé mi mọ̀ kún fún ògo láti ọjà tó wa lọ èyí pé orí yìí orí ọpẹ́ mi orí ayọ̀ mi láti rẹ èyí tí ọpẹ́ ìjọ àyè mi náà àyè tó fúnlẹ̀ mọ́ lóògùn bó ṣe lóògùn lọ àyè tó mọ gbòòrò bó ṣe gbòòrò yóò tó mọ sàrà ní ọjọ́ bó ṣe lọ yóò tó mọ mú kí àgbà yìí kó tó mọ ní ògbẹ̀rẹ̀ bó ṣe lọ bàbá kún fún agbára kún fún ẹ̀mọ́ rẹ̀ kún fún ẹ̀mọ́ àtàgbára rẹ̀ ṣe lóru. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Káwọ́ méjèèjì sókè. Wọ́n fi ìtara gbàdúrà bí ẹni tí ò gbàdúrà yà bí ẹni tí ò ní gbàdúrà mọ́. Kọ́ mi fún àkọ́tún agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀. Wàá túbọ̀ sọ mi di àpáta jìgbòrò iná àtàràjòrò nínú rẹ̀ pátá jùlọ àti wá lọ. Wàá túbọ̀ sọ mi di àpáta jìgbòrò iná àtàràjòrò nínú rẹ̀ pátá àti wá lọ. Ìjẹ́ pé nínú ìrìn àjò oṣù kẹwàá yìí kíkọlù àti lílọ́ọ̀lù ló yóò tó wá burú jù tàti wá lọ àti jíjó tẹ́rú yóò tó wá burú jù tàti wá lọ ìyẹn fún gbogbo àwọn ẹni bẹ́ẹ̀ ní kókun àwọn ẹni òkùnkùn ni bàbá àdìkọ́mífàgbára sílẹ̀ mímọ́ rẹ̀ ìjẹ́ pé gbogbo tí ń ṣèjọba ọkọ̀ àti èkì sẹ́tìnà àtàrí kékeré àní kíkọlù àti lílọ́ọ̀lù ni ọmọ jásí fún mi pẹ̀lú ọ̀la ìmọ̀nira kankan ní ju tí àwọn oṣù àti ìkọjá lọ àti jíjó tẹ́rú ni ẹmọ jẹ́ fún mi láì ìmọ̀nira kankan ju gbogbo àwọn tó ti kọjá lọ ìdẹ́mi máa tagbára ní gbogbo agbóhùn mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi Olúwa àníwá pọ̀ kọ́ mi fún agbára àti dẹ́bi nígbà ètò àti wá lọ Olúwa ọ̀rọ̀ ayé rẹ̀ àní oṣù kẹwàá látó ti bẹ̀rẹ̀ rí o tí gbogbo apá tó bí látọ̀ kọ́ mi fún dẹ́bi nígbà àtàgbà ètò àti wá lọ ẹ̀yà nínú rẹ̀ ẹ̀yà sọ́bíjà pàtàkì gbòòrò èyí ní àtàràjọ olùkọ́ bàtà àìsọ́bíjà pàtàkì gbòòrò èyí ní àtàràjọ olùkọ́ bàtà àìsọ́bíjà pàtàkì gbòòrò èyí ní àtàràjọ olùkọ́ bàtà ní orúkọ Jésù Kristi ẹ̀yà àníkọ́ àdọ́gí gbogbo tí ṣe jọba kò sátánà àtàrí kéré gbogbo tí ṣe gbèmọ́ bí àgbógbó àwọn gbogbo tí ṣe àwọn ìmọ̀ àti ètè àti àṣẹpàdé òkùnkùn ẹ̀yà kọ́mẹ̀ntì kọlù àìkọ́sùmọ̀jì lọ́lú fún mi pátá láì mú ní àkàkàrà jù àti wá lọ àìkọ́mẹ̀ntì jóru fún mi pátá àìlẹ́ kẹrẹ lọ́tọ́ lọ bàbá àìké gbogbo ìké ìjọba kọ̀ọ̀mù kọ́ mọ fọ́ tútù àìkọ́mẹ̀ntì àṣùṣe kankan mọ́sẹ̀ bàbá kọ́ mi fún agbára ẹ̀yà kún fún ẹ̀mọ́ rẹ̀ ẹ̀yà kún fún agbára ẹ̀yà kún fún ẹ̀mọ́ rẹ̀ àìjú gbogbo àwọn oṣù tí mo kọjá lọ àtọ̀ sọmídà pàtàkì gbòòrò èyí ní àtàràjọ nínú rẹ̀ àyàtọ̀ sọmídà pàtàkì gbòòrò èyí ní àtàràjọ nínú rẹ̀ pátá àìkí gbogbo àìkọ́mẹ̀ntì kọlù àìkọ́sùmọ̀jì lọ́lọ́ àìkọ́mẹ̀ntì jóru fún mi sẹ́ àìkí gbogbo èyí tó kọ́ àkọlù mi àbí owó ti tèmi àìkọ́ mọ̀ fọ́ tuntun láì dá àtúnṣe kankan sẹ́ lórúkọ ọjọ́ sí àtúbọ̀ kún fún agbára àti lẹ́yìn mọ́ rẹ̀ yọ sọmídà pàtàkì gbòòrò èyí ní àtàràjọ nínú rẹ̀ pàtàkì wá lọ àìgbà ti bẹ̀rẹ̀ ní àjọ oṣù kan yàtọ̀ sọmídà pàtàkì gbòòrò àtàràjọ nínú rẹ̀ pàtàkì wá lọ ẹ̀yà kí gbogbo agbára kan àjọba yóò kó tó àtúbọ̀ àkọ́mọ̀jì kọlù kó sì bẹ̀rẹ̀ kó sì bẹ̀rẹ̀ pátá èyí tó bá kọlù àkọ́mọ̀ fọ́ tuntun wá agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi àwọn méjèèjì sókè yóò ti dára tó tọ́ba lè fi ìtara gbàdúrà yìí tọ́ba wá wò pé àdúrà kò wúlò fún ọ kì í ṣe nǹkan tó burú èyìn bọ́ jiyàn láti mọ̀ gbà lórúkọ ti tèmi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa ìwọ ní ẹrù ọba ẹrù tó gbé gbogbo tí ń ṣe ẹrù mi àti jìnnìjìnnì ńlá tó gbé gbogbo tí ń ṣe jìnnì mi lọ wá kọ́ èmi náà fa agbára àti ní ẹ̀mí mọ́ ètò àti wọn lọ wá sọ mi di ẹrù ńlá àti jìnnìjìnnì ńlá gẹ́gẹ́ bó ti ṣe Mósè gẹ́gẹ́ bó ti sọ Mósè di ẹrù ńlá àti jìnnìjìnnì ńlá nílẹ̀ Egypt àti láàrin àwọn ọmọ Ísírẹ́lì gangan nígbà tí wọ́n wà ní aginjù Olúwa wá pọ̀ sọ mi di ẹrù ńlá àti jìnnìjìnnì ńlá bí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò oṣù kẹwàá gbogbo kíbi tó a ti kọ́ra àjọpọ̀ níbi ní gbogbo kíbi tó a ti gbé gbèsè mi nípa tèmi ya kí wọ́n mọ kú dànù bí ohun kan tí ò ní túmọ̀ kí wọ́n sì mọ nù kí wọ́n mọ wọnú gbèkùn àti àṣà àti irú ẹ̀kọ́ àárọ̀ gbogbo onírúurú yòówù kọ́ mọ́ àní tó bá ti lé mi gbogbo ẹnikẹ́ yòówù orú tó bá yẹ wọn gẹ́gẹ́ bí ìdè ya kọ́ bẹ̀rẹ̀ sí dé wọn báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá àkọ́tún agbára àti dẹ́bi gbọ́dọ̀ mo béèrè fún yàgbọ́ wọn lódìdí Olúwa àdìbàpọ̀ kọ́ mi fún dẹ́bi àti agbára rẹ ìwọ Ọlọ́run ẹ̀rù náà àti jìnnìjìnnì àpapọ̀ àpapọ̀ kún fún agbára àti lẹ́yìn mọ́ rẹ àdìgẹ́gẹ́ bó ṣe sọ bó ṣe di ẹ̀rù náà àdìfún Fáráò àti gbogbo ilẹ̀ Íjíbítì àìtọ́sọ bó ṣe di ẹ̀rù náà àdìfún àwọn ọmọ ṣẹlẹ̀ ilé àgìjọ àdìbàpọ̀ sọ bí náà di ẹ̀rù náà nínú ẹ̀kọ́ bàtà àjàtúwà lọ àdìbàpọ̀ sọ bí di jìnnìjìnnì ẹ̀rù bàtà àjàtúwà lọ ìjẹ́ pé nínú àjọ oṣù kẹwàá àní gbogbo kíbi yóò kó òwò kọjẹ àní yóò kó òwò kọjẹ àní ìgbìmọ̀ àjọba yóò kó òwò kọjẹ tàbí ìdíje tó tẹ̀síwájú láti mọ ìdíje ogun mìíràn fún mi àní láti mọ yẹ́yìn mi àfi ṣe bàbí làbẹ̀ lọ́mí ọ̀nà oye àní kí wọ́n bẹ̀rẹ̀ sí wọ ọdún gbèkùn lọ àní èyí tí wèrè kọ́ bẹ̀rẹ̀ sí yàwó rẹ̀ dànù èyí tí kókó mọ́ bẹ̀rẹ̀ sí kó dànù èyí tí àwọn bẹ̀rẹ̀ sí yàwó dànù oye àní gbogbo tí bẹ nínú àbọ̀ ara wọn yàkọ́ bẹ̀rẹ̀ sọ̀wọ́ ti sàyẹ̀ wọn àní láti mọ gbé wọn ní pàtàkì olùkọ́ Jésù rẹ̀ sí bàbá àní kọ́ mi fún ní ẹ̀mí mímú àtàgbàrà rẹ̀ àní kọ́ fún ẹ̀mí àtàgbàrà rẹ̀ àní ìrìnàjò sí wẹ́n látọ̀ bẹ̀rẹ̀ yìí o ọ̀làkọ̀ sọ mi di ẹ̀rù náà àti jìnnìjìnnì láti pàtàkì látọ̀ sọ mi di ẹ̀rù náà àti jìnnìjìnnì pàtàkì ọ̀dọ̀ àní gbogbo ẹnikẹ́ni ló pọ̀ tó ti jọ gan mìíràn àbí ìyọ̀nà mìíràn àbí ìjọba àbí ìjọba àbí ẹ̀ka àbí ìṣèlú àjẹ́ mìíràn nínú àjọ oṣù kẹwàá yìí àní kí gbogbo ti ṣe rárá rẹ̀ ọ̀yà kọ́bẹ̀ sí dè àní kọ́bẹ̀ sí kú kọ́bẹ̀ sí wọnú kọ́bẹ̀ sí kú dànù èyí ti ìdè kọ́bẹ̀ sí wọnú dè lọ àní ṣe ti àwọn kọ́bẹ̀ sí yàrá dànù èyí ti nínú ìyá kọ́bẹ̀ sí nínú dànù pátá ọ̀yà fún àjọ àti ọgbà rẹ̀ ọ̀yà pèsè ìyàrá ògùn láì wá tóbi jọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè ayérayé oṣù kẹwàá látó ti mú yìí ò nípo orí ọ̀fẹ́ àtàgbára rẹ wàá túbọ̀ kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ ṣe jù láti wá lọ ọ̀yá gbogbo tí ń ṣe ògo mi pátápátá gbogbo tí ń ṣe ògo mi pátápátá tẹ́ mọ́ ògo àwọn ìran ìṣáájú tó yẹ kí wọ́n lò tí wọ́n lò ní tí ń sara àwọn ogún mi ni gbọ́ dáadáa ara àwọn ogún rẹ ni tẹ́ kí wọ́n bá rí lò ìwọ tó jogun rẹ ni èmi tí ń jogun rẹ ni nígbà tí wọ́n bá ti rí lò yẹn ló jẹ́ kí n jogun rẹ so kò sì tí ì jù tó bá lè béèrè fún agbára wàá gba gbogbo ẹ̀ padà wọn ò rí lò nígbà títí wọn ni ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá rí tèmi lò tí wọn náà bá lè béèrè fún agbára wọn náà wàá rí tiẹ̀ lò ẹni tí ó jẹ lọ́wọ́ òṣì yọwọ́ àwọn àjẹ ẹni tẹ́ pé kíni màá jẹ ẹni tí ẹni tó kíni ohun tẹ́nìkan ò ṣe nínú ra mi àbẹ́rẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ti Jábésì so tọ́ba yọ gbà tọ́ba sì yọ ọmọ gbà lórúkọ ti tèmi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta agbára rẹ̀ dà Ọlọ́run oṣù tuntun mi là tuntun mi ti ṣe oṣù kẹwàá
ọ̀yà agbára àkọ́tún ni mo béèrè fún wa gbogbo òwúrọ̀ dédé gbogbo tí ń ṣe ògo mi àdìtẹ́ mọ́tà àwọn ọ̀rọ̀ ìṣàjọ ẹ̀kọ́ tí mo rí lò ti sa ògo mi ni Jacob sì ti gbé ọ̀fun kó tí mo jí lò fún mi láì mú ní akíra ni nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn àti ìtura oríire ayọ̀ tó ga tó tóbi ọ Jacob sì ti gbígbé ṣe fún mi èyí tẹ́ nìkan ló gbé ṣe nínú ọ̀rọ̀ mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ mo béèrè fún ní àkọ́tún bàbá gbé wọn lódìdí èyí nẹ́ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ní àkọ́tún bàbá gbé wọn lódìdí èyí ní oṣù tuntun oṣù kẹwàá yìí dáṣù ti bẹ̀rẹ̀ ní òní yìí o nípa orí ọ̀fẹ́ àti agbára rẹ sẹ bàbá kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ agbára àti nẹ́ẹ̀mí rẹ ayé mi ò tó nǹkan bàbá kọ́ mi fún agbára àti nẹ́ẹ̀mí rẹ àní agbára àti nẹ́ẹ̀mí rẹ ayé mi ó sì kéré lọ́pọ̀lọpọ̀ bàbá kọ́ mi fún nẹ́ẹ̀mí àti agbára rẹ gbogbo tí ṣe ògo mi àní gbogbo tí ṣe ògo mi pátápátá lẹ́ẹ̀kọ́ sí mi kankan tẹ mọ́ ògo àwọn ọ̀rọ̀ ìṣàjò ni ìjọ ẹgbẹ́ òjò mo lóòjọ́ mi kó lọ àìkọ́bẹ̀ sì ti gbé òfin pátá ó sì mọ̀ jílò fún pátá àìkọ́bẹ̀ sì ti gbé òfin kó sì mọ̀ jílò fún pátá àìkọ́bẹ̀ sì ti gbé òfin kó sì mọ̀ jílò fún pátá ti gbogbo agbára tó yà àìkọ́bẹ̀ sì gbà kó sì mọ̀ jílò fún pátá gbogbo àìkọ́ ti gbà kó sì mọ̀ jílò fún pátá ti gbogbo agbára tó yà kó ti gbà kó sì mọ̀ jílò fún pátá ògo àti oore gbogbo ni àìtí ṣe ògo mi àìkó ti ṣe rere gbogbo àgbogbo àìkó tẹ mọ́ àwọn ṣe àìkó agbára tó yà àìkọ́bẹ̀ sì gbà fún àti orúkọ yóò àìkó sì mọ̀ jílò fún mi inú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ àlàáfíà ìfọkànbalẹ̀ àti mímọ́ àti ẹ̀mí gígùn àti ìtura àti ìrọ̀lá àti ìlẹ́yìn rẹ̀ láì múra àfẹ́dá yẹ ògo tẹ́nikẹ́ni òrùlé nínú ọ̀rọ̀ mi àìkémi kébẹ̀ sí nínú ọ̀rọ̀ báyìí òrùlé tẹ́nikẹ́ni ògbéṣe nínú ọ̀rọ̀ mi àìkémi kébẹ̀ sí jẹ́ àìkọ́bẹ̀ sí tàbí gbogbo ọ̀nà àìláti mọ̀ sí láti mọ̀ tàbí láti mọ̀ lẹ́kìn láti mọ̀ gbìyànjú fún nígbà gbogbo àìjú gbogbo àwọn arákùnrin nínú ọ̀rọ̀ mi àìkémi láti wọ́n àìdáàgbà tí wọ́n gbogbo alákùn fún ẹ̀mí mímọ́ alákùn fún agbára rẹ̀ alákùn fún ẹ̀mí mímọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè wo oṣù kẹsàn-án ti bá tiẹ̀ lọ oṣù kẹwàá láti ti wà nínú rẹ̀ ènìyàn fẹ́ ènìyàn kọ́ ọ̀tá fọ́tà kọ́ dandan ni èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo gbọ́dọ̀ kórè ayọ̀ ẹ̀tọ́ bá ní kọ́mọ́ọ̀dì bẹ́ẹ̀ òun ni yóò di àtẹ̀pá àti àtẹ̀gbé ní àtẹlẹsẹ̀ mi yóò tún wá jẹ́ ohun ètùtù láti mú kí ìkórè ayọ̀ mi kó tún wá pọ̀ kó tún sanra kó tún kún fún òpópó àtòrí Ọlọ́run kọjá àfojúsùn tèmi àti ọgbà tí màá tún yẹ dá gbogbo lọ so ohun tí mo fẹ́ sọ fún ni pé fi ìtara gbàdúrà yẹn gbọ́ bí wọ́n ṣe ń múra lójoojúmọ́ tó ń gbàdá lójoojúmọ́ tó ń béèrè fàpọ̀tà gbàdúrà mọ̀ pé bẹ́ẹ̀ náà ni Sátánì àti àwọn rẹ̀ kiri àwọn ní ibi àwọn gbogbo ni wọ́n tún ra mi lójoojúmọ́ pápá jùlọ tí ọba tí kò ní oṣù kan bọ́ sínú oṣù náà wọ́n tún múra ju tí àti wọn lọ ni so wọ́n náà gbọ́dọ̀ tira ju tí wọ́n lọ ni nítorí pé kí ni agbára Ọlọ́run ó borí gbogbo agbára tọ́ba yọ gbà tí ọba wa yọ àmọ́ gbà lórúkọ títí mi tọ́ba yá yóò yọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta agbára àti nẹ́ẹ̀mí mímọ́ rẹ̀ ní àkọ́tún ló bẹ̀rẹ̀ fáwọn ọmọ mi agbára ìgbà ayé mi kò tó kan agbára àti nẹ́ẹ̀mí rẹ̀ ní àkọ́tún bàbá gbé ọmọ mi nínú ìrìn àjò oṣù kẹwàá èyí tó fún mi lórí láti lè bẹ̀rẹ̀ ní òní Olúwa ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ èyí tó kọjá ọgbọ́n ìmòye mi àti tí ẹ̀ dára yẹn gbogbo èyí tó fọ́pọ̀pọ̀ ìbùkún ògo láti wà títóbi rẹ̀ ní ànító àìṣẹ́pà ní àkókò dàsí rẹ̀ ya kí n bẹ̀rẹ̀ sí ní ko gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ìdíwọ́ àbí dènà pé kí n má ṣe eré kórè ayọ̀ kò sẹ́ ya wọ́n bẹ̀rẹ̀ sí ní sófò dànù ikú gbóná tí ó yáwọ́ ya kó bẹ̀rẹ̀ sí palẹ̀ wọn mọ́ kó lórí rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayé bàbá àkọ́tún agbára tí ẹ̀mọ́ ẹ̀mọ́ bíbá gbé wọ̀ mí nìyẹn èyí ni ọjọ́ kìíní oṣù kẹwàá oṣù tó mẹ́ta tó ti bẹ̀rẹ̀ agbára mi ò tó hàn Olúwa ìwọ àríwọ̀ ìkẹ́ gbogbo ẹ̀rọ akọ́mi fún lẹ́mìí nígbà tí agbára rẹ̀ ní ọ̀tún àbọ̀ kọ́mi fún agbára tí lẹ́mìí mímọ́ rẹ̀ ṣe àyíní orúkọ Jésù Kristi ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ìkórè ayọ̀ ní àdìtúlẹ̀ sílẹ̀ lọ́pọ̀ dàsílẹ̀ àyíkórè ayọ̀ tó kún ògo ìbùkún ògo ọlájú àti agbára rẹ̀ ṣe àyíntó bẹ̀jẹ̀ kò ní sílẹ̀ jìbá yàkẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ báyìí àyíntó agbára tí wọ́n yàkẹ́ bẹ̀rẹ̀ sí kọ́ báyìí mo bèrè fún àkọ́tún agbára èyí lẹ́mìí mọ́ ìmísí àwọn ọgbà tí màtútù ọ̀gá tó tóbi jùlọ ẹ̀ á pọ̀ gbé wọn bí ó ṣe àtúwá lọ àyíkórè ayọ̀ rere àyíkórè ayọ̀ tó gbà tó lójú ìjọ àyíntó lẹ́gbẹ́ tí olójú wọn ni èyí tó pọ̀ pọ̀ ìbùkún ògo ọlájú àti gbogbo tí orí pátá gbogbo apáta yà lóru Jésù yàkẹ́ bẹ̀rẹ̀ sí ní wọn kọ́ báyìí àyíntó yàkẹ́ tó bẹ̀tẹ̀ ìpòlìsẹ́ ìgbà kébẹ̀ sí wọn kọ́ báyìí àyíntó bẹ̀tẹ̀ ìpòlìsẹ́ ìgbà kébẹ̀ sí wọn kọ́ àyíntó bẹ̀tẹ̀ ìpòlìsẹ́ ìgbà sí wọn kọ́ tètè pé àmọye gba àwọn ènìyàn gba àwọn ènìyàn àyíntó ọgọ́rọ̀ ìgbà àwọn ẹmọye ènìyàn àyíntó wọn jàfa nínú rẹ̀ ayé tí ó ti mọ ìgbà ìpa rẹ̀ rẹ̀ tàbá wá bí ẹni kẹ́ni àyíntó ní kọ́ máa ṣe rẹ̀ àyíntó òun Jésù ọ̀fẹ́sẹ̀ ikú gbóná tó yàwó yakọ́bẹ̀ sí lé wọn kó láyé àdínkù gbóná tó yàwó yakọ́bẹ̀ sí lé wọn kó láyé bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àtàgbára rẹ̀ sẹ́ èyí náà mi mímọ́ àtàgbára gbogbo ìbá gbogbo mi dédé àyíntó mẹ́ta wọn gbogbo mi dédé àyínkọ́ ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àyíntó àyíṣẹ́fà ní àfọ́dà sílẹ̀ yakẹ́bẹ̀ sí ikú ọba yìí èyí tó pọ̀ pọ̀ ìbùkún ògùn ọ̀dà tí wọ́n ti tóbi rẹ̀ ìjẹ́ pé àyè kò lè sílẹ̀ ti gbà ìyá máa kún fúlẹ̀ nígbà tàbí láti mọ kóòrè yẹn ìjẹ́ pé àmúyẹ gbà ìdúró bàbí rà ní wọ́n mọ̀jà fẹ́ẹ́ táyì tí wọ́n lè gba ìpàdé rẹ̀ ìjẹ́ ẹnikẹ́ni wà ní wà bí tí ó lè tọ́ pé yẹ kò sí tọ́jú pé kéyìí kọ́ mọ̀ sí wá sí lóṣẹ̀ olùwà ikú gbóná tó yàwó tí kò ní àlọ́ yà kọ́ padà kó láyé
àìkó lè wọ́n kó láyé kí wọ́n dẹni àgbélé láì kí wọ́n dẹni tí ò ní sí mọ́ àìkó tó wọ́n ìtàn àìní àtàwọn tí ó yà kó ẹrù ẹlẹ́kọ̀ọ́ pàdé láyé kó láti wá bàtà kí bèkì bẹ̀ sí kó yà tó bá tó fi jọ́ lọ́rùn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ẹ̀kan péré náà lágbà. Ọlọ́run, èyí ni ọjọ́ kìíní oṣù tuntun tí oṣù kẹwàá. Ọ̀yá bẹ̀rẹ̀ látàkùn ọtí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni wàá mọ̀ ṣe mí ní nọ́mbà 1 ẹni tí ó rí ògo tuntun gbà ní ojoojúmọ́ ní ọ̀tún lọ́dọ̀ rẹ̀. Ìmọ̀ bẹ́ẹ̀ tí mo sọ oyé wa. Ọlọ́run, èyí ni ọjọ́ kìíní oṣù tuntun tí oṣù kẹwàá. Ìtẹ́nikẹ́ni òrìrí tẹ́nikẹ́ni olórí jẹ́ pé gbogbo àbátá ti jìlù láti rí àwọn tí mo tí yìí wọn ò tí fojú rí. Olúwa, láti àkúrò tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni a mọ̀ ṣe mí lẹ́ni àkọ́kọ́ ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ ayé mi ẹ̀yin tí ọmọ rí ògo tó ga tó tayọ jùlọ gbà tí ń ṣe ògo ẹni àkọ́kọ́ tí ọmọ rí ògo tó tayọ tó ga jùlọ tí ò gbọ́ tẹ́ni òròrí tí ọmọ rí gbà ní gbogbo ìrìnàjò ayé mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé Ọlọ́run ọ̀gá ògo, ìwọ Ọlọ́run àtóbi jùlọ. Àní òní ní ọjọ́ kìíní àní oṣù tuntun tí oṣù kẹwàá. Bàbá, àyè tí gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni, àyè tí gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni, àyè tí gbogbo ọ̀rọ̀ tó fi jẹ́ Ọlọ́run, àjùlọ tó fi jẹ́ èmi ní àlébí ní mọ̀ṣẹ̀ Ọlọ́run ni. Lórúkọ Jésù Kristi. Ẹ̀yà wá ṣe mí lẹ́ni àkọ́kọ́ ẹni tí ọmọ rí ògo tó ga tó tóbi jù tó lágbára jùlọ gbà. Èyí tí ẹnì kan tó tẹ́jú òrí tẹ́jú ọ̀gbọ́n tẹ́jú òrí ní gbogbo gbà ní gbogbo ọjọ́ olú alátakò lọ ní orúkọ Jésù Kristi. Àyè wá ṣe mí lẹ́ni tí ọmọ rí ògo tó ga tó tóbi jù lọ ní ẹni àkọ́kọ́ ẹni àkọ́jọ́ ọmọ rí ògo tó ga tó dájọ tó tóbi jù lọ gbà. Èyí tí ẹjọ́ ọ̀gbọ́n tẹ́jú òrí ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan àyè látakò lọ tí gbogbo ọjọ́ lọ ní orúkọ Jésù Kristi. Bàbá àyè kọ́ṣọ́ àṣẹ mi ní oríṣẹ́ àyè Ọlọ́run ayé ayé òrùwọ́ Ọlọ́run lógo tó tóbi jù lọ gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni àyè gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni àyè gbogbo tó fi jẹ́ Ọlọ́run ni ìgbà ní ìmọ̀ṣẹ̀ bẹ̀rù ni àyè mo fẹ́ kó lò lóòrò ayé mi ṣe ẹ̀yà ṣe mí jẹ́ni tẹ́ yọmọ jẹ́ ní àkọ́kọ́ àyè nígbà gbogbo lọ́jọ́ ní gbogbo ìrìnàjò ayé mi ṣe yọmọ gba ògo tó tóbi jù tó ga jù tó lẹ́gbẹ̀ẹ́ tó lẹ́gbẹ̀ẹ́ tó lẹ́jọ́ wọn èyí tí ẹjọ́ gbọ́ jẹ́ ní òrùrè àyè ní gbogbo ìrìnàjò ayé mi àti gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni ní orúkọ Jésù gbogbo agbára tó fi jẹ́ ayé mi àyè orúkọ Jésù gbogbo tó fi jẹ́ Ọlọ́run àyè lórí ayé mi àyè gbogbo tó fi jẹ́ lórí ayé mi ẹ̀yà wá ṣe mí lẹ́ni àkọ́kọ́ sẹ́ àyè tí ọmọ gba ògo tuntun ayọ̀ èyí tó ga tó tóbi jù tó lẹ́gbẹ̀ẹ́ tó lẹ́jọ́ wọn èyí tí ẹjọ́ gbọ́ jẹ́ lórí tó jó òrìrì àti gbogbo aṣọ ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan àyè ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ bàbá kó dáa dáa fún ọlọ́gbà ayé mi ayé dábìlẹ̀ ní aṣọ gbogbo ọjọ́ ayé mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta bàbá búdà gbogbo padà sọ́dọ̀ rẹ fún àṣìpẹ́ tó tún ṣe ní ayé mi lónìí pàápàá jùlọ fún ọjọ́ kìíní tó bẹ̀rẹ̀ ní rere pẹ̀lú mi fún ọjọ́ àkọ́kọ́ oṣù kẹwàá tó bẹ̀rẹ̀ ní rere pẹ̀lú mi tó ṣe àṣepẹ́ rere ní ayé mi tó tún tẹ̀síwájú tó tún mọ̀ tẹ̀síwájú gbogbo jẹ́ tí mo ṣàṣepẹ́ rere ní ayé mi bàbá gba ọgbà àti àlọ́ pẹ̀dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Gbogbo ògo àti ìyànlá ni mo dá padà sọ́dọ̀ rẹ ayé rẹ bàbá gba ọgbà àti èmi àjùlọ gba ọgbà àti èmi orí ọ̀fẹ́ gba ọgbà àti èmi àyè fún oore ayọ̀ tó ga tó lóògùn tó tún ṣe ní ayé mi èyí fún ọjọ́ kìíní ayé oṣù kẹwàá tí oṣù tuntun mi lọ́nà èyí tó tún ti bẹ̀rẹ̀ ní rere ayọ̀ pẹ̀lú mi àyè tó bẹ̀rẹ̀ pẹ̀lú mi ògo tògo àyè tó tún bẹ̀rẹ̀ pẹ̀lú mi tọ́látọ́lá àyè tó tún bẹ̀rẹ̀ ti ṣòwò ògo tuntun mẹ́ta ayé mi èyí tó tún mú mi dìde àyè láti mọ̀ tán àyè tó bẹ̀rẹ̀ mi èyí tó tún bẹ̀rẹ̀ sí mú gbọ́ ògo rẹ àyíkọ́ mọ̀ bóyá kó sì mọ̀ dídú fún gbogbo ayé èyí tó tún mú ẹwà àti ògo rẹ àyíkọ́ mọ̀ bóyá ayé mi ṣe èyí gbogbo ojú sì bẹ̀rẹ̀ kí ló ti dáwọ́ mọ̀ Ọlọ́run ògo ní fún àwọn ọmọ tó ń ṣe ìtẹ́pẹ́ wọ́n sì tún tẹ̀síwájú tó mọ̀ tẹ̀síwájú àti ayé ọ̀gbọ̀n ògo ní fún orúkọ rẹ mo dá gbogbo owó padà tó pé àní ní ọ̀tún àní wọ́n ti mọ̀ ṣe ohun tuntun àyè ògo ní ayé mi ìjẹ́pẹ́ àní èmi ó ti mọ̀ tọ́ ìtumọ̀ bí ògo mi ó ti mọ̀ bí ó ti mọ̀ bẹ́ẹ̀ mo ti mọ̀ lọ àní tó ṣe yọ bí ògùn ṣe yọ tẹ́lẹ̀ òsì dáwọn dàbí tí wọ́n lọ́wọ́ olùwàkọ̀mọ̀ ṣe bàbá gbọ́ àti èmi ìjọpẹ́ ní ìtàkùn lọ́jọ́ gbogbo ẹwà rẹ ògo rẹ tí omi rẹ àní yọmọ jíire fún gbogbo ìlú ayé mi sẹ àní kẹrù orí jàmbá rẹ bẹ́ẹ̀ ni àní bẹ́ẹ̀ tí wọ́n ṣe olè mẹ́mọ̀ pọ̀ ní ìbùkún rẹ ọlá àti wàjú gbogbo rẹ ebi mo tó sálà àti àtúnṣe mi tó mọ̀ sí àti ìfẹ́ ṣe ọkọ̀ jùmọ̀ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ èyí mo ṣe ké wọlé àti mọ̀tàlẹ́ mọ̀ gba ògo lọ agbára ilé mímọ́ ìmísí ìjọba láti mọ̀ sọ́ra bó ṣe kalẹ̀ láti mọ̀ fi tóbi rẹ̀ bó ṣe fi hàn láti mọ̀ kọ́ bó ṣe kọ́ láti mọ̀ jáde bó ṣe darí wa láti mọ̀ jẹ́ ìwà bó ṣe wà ọwọ́ ọ̀tún wa gbára rẹ láti mọ̀ nàìjíríà bó ṣe lè jáde lọ àyè láti mọ̀ sún ìṣúná yẹn kọ̀ọ̀kan àtàwọn àtàwọn àdébẹ́ àti mọ̀ àti mọ̀ gbọ́ àti mọ̀ wà ayé ọkọ̀ tó mọ̀ fún ìyanu tó bá ti gbéra tóbi rẹ ògo ní forúkọ ẹgbẹ́ òṣèlú títí láàmú láàmú agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah hallelujah ògo ògo ìyìn ọlá àtúpẹ́ ní fọ́lọ́run ẹni tó dára sí mi ẹni tó dára sí ọ ẹni tó dára sí ẹni kọ̀ọ̀kan wa pátápátá ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbàlá ayé
tó tún fún wa ní àǹfààní ńlá oore ọ̀fẹ́ ńlá láti lè borí oṣù kẹsàn-án láti lè rí ọjọ́ kìíní oṣù kẹwàá ìjẹ́ pé ó sì ti ya gbogbo oṣù kẹwàá sí mọ́ láti bùkún wa nínú rẹ̀ ògo ìyẹn láti pẹ́ ní forúkọ rẹ̀ nítorí pé nígbà gbogbo yóò túbọ̀ mú àtẹ̀síwájú fún rẹ̀ yóò tún mọ̀ ṣe ohun tuntun nínú ayé wa pàápàá jùlọ fún oṣù kẹwàá ìjẹ́ pé ògo tójú òrìrí tétí ọ̀gbọ̀rí tẹ́nu òròrí òun ni ó mọ̀ ṣe nínú ayé nìkọ̀ọ̀kan wa ó yẹ láti yìn ògo àti ọlá ní forúkọ rẹ̀ títí ayé yóò sì mọ gbogbo lọ a ó sì mọ ìsíwájú àti iwájú sí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Èyí ni ọjọ́ mẹ́ta ìjọ bẹ̀rẹ̀ oṣù ọjọ́ kìíní ni oṣù kọjá lọ ó tún kù ọjọ́ kejì kù ọjọ́ kẹta mọ̀ bóyá ó farabalẹ̀ yìí tọ́ba aráyé yìí lónìí wáyé láti yìn dáadáa ní ọ̀la wáyé láti yìn dáadáa ní ọ̀túnla náà ti ṣe ọjọ́ kẹta nítorí pé kí ni Ọlọ́run ń tẹ̀síwájú àti mo ṣe ohun ńlá ìtòlógo jùlọ tí ò sí ròyìn nínú ayé àwọn àyànfẹ́ rẹ̀ nípasẹ̀ yìí wọ́n tẹnumọ́ gbàgbé gbogbo tó ń là kọjá gbàgbé gbogbo tó ń dojúkọ gbàgbé gbogbo tí ṣe ṣùgbọ́n ayé rẹ̀ sọ́dọ̀ èmi gẹ́gẹ́ tí mo dọ́wájú rẹ̀ mọ́ yìí má rò pé mo rówó yẹ o èèrè owó yẹ o tí mo bá ní kí n sọ tí mo ń là kọjá ọ sọ pé ọ̀fẹ́ gbé ayé mọ́ tí a gbé báwọn láyé bá ṣe rí ṣùgbọ́n kò lè tèmi lọ́wọ́ láti yan Ọlọ́run lóko so fi ayọ̀ yin Ọlọ́run mọ́ tó kàn sí pé tèmi bá tó yọ tàná sí kíni lòunjó lọ́yọ̀ tó yan náà kí ṣe pé bá mo yọ ṣùgbọ́n ìyìn yẹn tí Ọlọ́run ní a gbọ́dọ̀ mọ yìí nígbà gbogbo ìtòpó òun ló ní a gbọ́dọ̀ mọ fífún nígbà gbogbo lábẹ́ kó bó ti wù kó rí mo fẹ́ kọ́ ọmọ ọdún ti gbọ́dọ̀ nígbà gbogbo ó ní nípòkípò yóò ká lè bára wa òun yóò kó òun ká lè mọ làkọjá òun yóò kó lè mọ dẹ́ba títí wa ní láti mọ yìnyín òun Ọlọ́run aláyè ètò túmọ̀ sí pé kò sí ohun kan tí ènìyàn ń là kọjá tọ́lọ́run ò mọ̀ sí kí ló dé tó fi ayọ̀ yin Ọlọ́run lógo kí ló dé tó lè fi ní dúdú yin Ọlọ́run lógo òun múra dáadáa ní ọ̀la àtọ̀túnla èyí mi tèmi yọta yìí gbogbo yín lọ ẹ mọ̀ wọlé dára yín láàmú máa jẹ́ number 1 so number 2 yẹn nísìn ẹ mọ̀ dùn number 2 ẹ fọ́ number 1 yẹn ẹ mọ̀ bá mi dùn èmi mo ní number 1 so ní gbogbo ọ̀nà múra wá bó ló ti ta yọjọ àwọn mìíràn lọ ní ọ̀la àtọ̀túnla èmi mọ̀ pé máa jẹ́ number 1 ní gbogbo gbà nínú ká yín Ọlọ́run lógo so number 2 yẹn ìyókù yẹn ẹ mọ̀ yanjú rẹ̀ lára ara yín Ọlọ́run yóò sọ wájú ọ̀la àtọ̀túnla lọ òmíràn tó dàbí rẹ̀ mọ́ gbàgbé ìjọba ọ̀run ti dé tán bíbọ̀ Jésù Kristi ó ti dé ẹnu ọ̀nà ó bẹ́ẹ̀ gẹ́gẹ́ òpin ayé ó ṣe kíni ó sì ti dé tán a ti wà nínú ewu gbà kẹ́yìn mọ́ ṣe tó rálẹ̀ dira dáadáa kí sẹ́tìlá ìjọba òkùnkùn kí wọ́n mọ̀ ti ní agbára àtàṣílẹ̀ láti lè mọ kó ìlú òjò náà tó lọ́rùn láti lè mọ ọ̀tún níwájú Ọlọ́run láti mọ̀ lè jẹ́ àtakọ̀ fún ọ níkẹyìn kó lè bá tẹ̀lé sí mi àti èmi àti agbára okun ọgbọ́n ìmọ̀já nílò láti mọ̀ lè ṣèjọba ọ̀run ọlọ́gbẹ̀wẹ̀ nìkankan wa ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi bàbá rere o ìwọ lọ́lọ́run òtítọ́ òtítọ́ o ìwọ lọ́lọ́run òdodo ọba àwọn ọba ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ó ń tẹnumọ́ ìyìn dúró de lẹ́nu mi ayérayé ìwọ lọ́lọ́run òtítọ́ ẹ̀rù jẹjẹ ìwọ lọ́lọ́run òdodo alpha omega ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé mo ké o ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọgbẹ́ àti àtàwọn tí a wà níbí àti gbogbo àti wọ́n gbogbo àti wọ́n wò wá adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ gba ọgbẹ́ àti títí ẹ̀dá ó sì mọ ìyàn ọ́ láwọn gbórúkọ rẹ̀ ga fún gbogbo àṣìgbà tó ń ṣe láyé wa pàápàá jùlọ fún ìrìnàjò oṣù kẹwàá tó tún bẹ̀rẹ̀ ní rere pẹ̀lú wa ìtòsí ti ya gbogbo oṣù sí mímọ́ fún wa ìjẹ́ pé nínú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa á mọ orógolo ògo ó sì mọ bóyá yóò sì mọ hàn àìgẹ́gẹ́ bí ọjọ́ àti òrùn ṣe ń yọ tẹ́nìkẹ́lò lè dí wọn lọ́wọ́ àìláti lè ràn láti lè yọ ògo ní forúkọ rẹ̀ bàbá tó gbogbo ṣe gba ọgbẹ́ àti ìyìn
títí láwọn èèyàn ọ́ láti mọ gbórúkọ rẹ̀ ká ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi oore ọ̀fẹ́ sí bàbá oore ọ̀fẹ́ sí ọmọ oore ọ̀fẹ́ sí ẹ̀mí mímọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró ó sọ̀rọ̀ wa dayọ̀ ó ṣàṣepẹ̀ tó lóògùn tó ga jùlọ nínú ayé wa ayé ẹnì kankan wò tó mọ̀ ìdààmú àti kóró mọ́ ó sùn kẹwàá gbogbo wa pátápátá àtàwọn àtàwọn àti tí wọ́n wà á ó mọ̀ sí rere ẹ̀rí ayọ̀ tó ga tó lóògùn tó tóbi jùlọ etí etí ọ̀gbọ́n tẹnu òròrí etí omi gbogbo àgbáyé pátápátá ibikíbi ó kó kálẹ̀ ẹnì kankan wá lé wa àmúyọ́mọ̀ jẹ́ ìpín ẹnì kankan wá pátápátá ògo tẹ́nikẹ́ni lórí nínú rẹ̀ ẹnì kankan wá fún àwa àìní orúkọ Jésù Kristi ọ̀yà ọbẹ̀ sì dìlú òfin ẹnì kan bá ní orúkọ Jésù Kristi ègún ègbà tí má jẹ̀ mú ìran ìdílé ẹnì kankan wa àti àdúgbò tàbí ibikíbi tẹ́nì kan wá lé wa níbikíbi ní ogun mẹ́rin àgbáyé ayé ó dẹ̀ ládàá tó dasán ó dófin lórí ayé ẹnì kankan wa ìjọba orúkọ sì ní bọ́sọ̀rọ̀ mú wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni orúkọ yí padà gbogbo oṣù a ó sì mọ̀ sí rere nígbà tí ó bá di àní àparí ìyẹn ọjọ́ mẹ́ta yìí ẹnì kankan wa yóò ti ní èrè rẹ̀ tó ga tó tóbi jù lọ nígbà tí ó bá di mẹ́ẹ̀ẹ́dógún oṣù àní èrè ayọ̀ yóò tún ga jù yóò tún gbòòrò sí jù bẹ́ẹ̀ lọ tó tó wá kan èmi tó parí oṣù ń bọ̀ ní àní èrè ayọ̀ yóò wá tó wá mi gbogbo yóò tún kún gbogbo àgbáyé jù bá ti lérò lọ kàní tó bẹ̀ jẹ́ kò ní sí láti gbà mọ́ bẹ́ẹ̀ ni orúkọ yí padà ògo àti láti jẹ́ tùbọ̀ lọ́wọ́ pàpàtà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah hallelujah mẹ́sàn hallelujah 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 ògo. Àmín àmín.